gba yẹ̀yàn ọmọ ayé ẹ bọ́ sórí ẹ̀ ilé délé kí n tó ṣe rárá ẹ jẹ́ ń bá mu ní gbígbóná. Yeah, welcome on board everybody. Keep sharing, keep sharing, keep sharing, keep sharing. Welcome on board. Welcome to this evening live chat with Abike Jagaban, the CEO of No Cyberbullying. Ẹkùn ọkọ̀ yewé gangan fúnra rẹ̀. Iná ń jó ògiri òòsà. À ń lébọ̀ lẹ́yìn Jagunlabi Abike ńlára wájú lọ kòkòkòkò. Ẹkùn ọkọ̀ Yawale Àṣàbí Tòkunbọ̀ ọmọ àlélé àwọn abọ́dẹrìn gangan ló ń ké sí yín. Bẹ́ẹ̀ ni gangan. Irun mọ́lẹ̀ ńlá tó ń fẹ́nẹ́ sí ṣe mouthwash. Ẹ máa share. Ọ̀rọ̀ rèé o lórí ìnàkí Ìbàdàn ọmọ àlélé àwọn abọ́dẹrìn. Olórí burúkú ìyá mẹ́tò ń kúrú ọlọ́wọ́ jóná Galadima Ngadima of Ireland. Ọ̀rọ̀ rèé. Please share. Ọmọ àlè ọmọ ojú ọ̀rọ̀ lárí ó lè gbé wíríà níní tó ń gbé nínú ìlú Ireland ní Dublin. Tòkunbọ̀ yewé abọ́dẹrìn ọ̀rọ̀ rèé lórí ẹ̀ gangan. Ẹ máa share. Eléyìí ò ń ṣọ̀rọ̀ ariwo rárá náà. Kò ń ṣe ọ̀rọ̀ ariwo, kò bá ariwo dé. Ọ̀rọ̀ lórí òpùrọ́ olórí burúkú afipájayé, afolè, afimàdàrú, afọ̀kánjúwà, afiwọ́ra, afilolé ayé tó lóhun olówó ọ̀sán gangan tó lóhun ò ní jẹ́ kára àdúgbò gbádùn at 56. Àní màmá pọ̀rẹ́ ní going to 60 bí ti bá wo tí rí 60 yẹn náà ni. Ìyẹn tó bá 60 yìí, ayé ẹ̀ ò ní dáa. Ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi pe àwọn olórí burúkú olòṣì Bọ́lájí Èkínì Bàsírà Embassy tó ń lọ sí mọ́ṣáláṣí díìnì ẹ bá ń pè jáde. Bẹ́ẹ̀ ni ẹ bá ń pọ́mọ́ níyì Akígbẹ̀yìn Oyèrìndé àwọn olórí ibú tí wọ́n ń kọ́mẹ́ǹtì Lọ́ra Tósìn ẹ bá ń pè jáde o. Àwọn olórí ibú tí wọ́n gbádùn tọ́pọlọ wọn ti ṣe kíni tó ti yòrò tí wọ́n tó tí mo Bọ́láńlé Tolúlọpẹ́ Fáṣẹ̀hùn Ọláfimí wọn olórí burúkú Òṣìfimí wọn ìyàwó èrè olórí burúkú ẹlẹ́tìkẹ́ gbígbẹ ìyá aláìsàn ọpọlọ òun náà ni wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ Abímbọ́lá Bámidélé tó lóun wà láti Canada ó gba àwọn ọ̀rẹ́ public figure lélẹ́yìí o Fọláwé Àlí ẹ bá ń pè wọ́n jáde àwọn olóṣì olórí ibú Esther Òkìkí ẹ pè wọ́n jáde pé kán wá gbọ́ làbárí ìyá wọn ìyá yín ò ń ṣe èèyàn gidi public figure bí ti báwo ìwọ ò ń ṣe public figure náà ó mà àwọn tó máa ń pè public figure náà àwọn tó yàn ìmáàkọ àwọn Fatia Balógun àwọn Saheed Balógun àwọn èèyàn gidi àwọn ọmọ ó yá wèrè wọ public figure kí ló ń ta igbá kí ló gbé ó ṣe èrè wọ́n fún ẹrọ̀lù ni ṣé actress ni ẹni báwo ló ṣe public figure àbí wọ́n wà nù motivational speaker gidi bí Abike Jagaban yẹ ò ní dáa ó mọ nǹkan tó ń pè ní public figure ká jókòó sórí ilé ká máa ṣorí burúkú wèrè dùn wò lọ́yà ó lè rí èèyàn gidi tó bá ń kọjá lọ láàrin ọjà èèyàn kan àbí méjì tó quality ló máa ń guide irú wọn dẹ̀ kí ń dúró wò wọ́n lẹ́gbẹ̀ẹ́ títì because olówó ò kí ń pariwo wọ́n máa wà nínú mọ́tò wọn tinted glasses wọ́n rọra ń lọ nìyẹn bó o lè fi wé wọnà tí wèrè bá ń jó láàrin ọjà iye èrò tó máa dúró tó máa wo wèrè tó ń jó níwòwò o lè fi wé iye èèyàn tó máa wo olówó tó lówó bá ń kọjá lọ Tòkunbọ̀ ọmọ Abọ́dẹrìn. Ṣẹ́yìn èèyàn mi ń gbọ́ mi dáadáa tẹ́ bá gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀gbọ́n mi o olóṣì tó jókòó tó níwọ public figure ó ṣe máa jẹ́ public figure ó ń ṣe public figure ó ń ṣe ẹ̀sìn ó ń ṣe èrè ó rí pé public toilet ibi tó máa dá àtàn tó máa dá gbogbo ẹ̀sìn ní ẹ̀láyé ṣe wá ń wẹ̀ pé ìyá 56 that is so perfect at lies ìyá 56 tó ń humiliate ara ẹ̀ ìyá 56 tó ń rìn wòwò láàrin ọjà ìwọ public figure ó yá wèrè ni gbogbo ọjọ́ tó ti rí àwọn màmá gidi àwọn ìyá tó ń ṣe fíìmù àwọn ìyá bíi Lanre Hasan àwọn ìyá Rainbow àwọn ìyá àgbàlagbà tó ń kún ìwọ́rí kankan ni wọ́n kàn rí wòwò bíi titi ẹ̀rí ni gbogbo àwọn àgbàlagbà tó wà ní movie industry àwọn well respectable Nigerians tí wọ́n act tán jẹ́ public figure gangan àwọn ìyá Táíwò Àjàyí láìsẹ̀tì màmá tó kú yẹn èwo ni wọ́n ní wọ́n rí tó ń rìn wòwò bí wọ́n ṣe ń rìn wòwò
ta ló gbọ́ rí inú wọn táwọn ọmọ kékèké bọ́ta báyìí tí wọ́n fi ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn ni wọ́n náà Tòkunbọ̀ ẹ̀sìn public nuisance public talk ìwọ kò tó sọ̀rọ̀ gbọ́ nǹkan tó sọ ni olóòlè máa dúró jà ó ti gbàgbé bó ṣe dúró jà ní tó dúró yẹ̀yẹ́ Gaddafi ìwọ public figure mélòó ni wọ́n rí tó ń fi fídíò tẹ̀lé ọkọ lé ẹ̀ tó máa sọ pé òun fẹ́ lọ humiliate èèyàn. You are a bloody blackmailer, a public blackmailer, and that is what we're gonna do with you like one. You must be crazy. You've lost your senses. Oh, gbádùn ó ti wọ́ wèrè gidi gan Tòkunbọ̀ ọmọ Abọ́dẹrìn mi lè délé kí n dé lóhùn mo sáré bọ́ sí kíní pé ẹ jẹ́ fún wèrè yìí jẹ ní gbígbóná ọmọ àlè ọmọ àjọbẹ̀rí tó ń jẹ́po sáyà ìwáyé ò ní dá ìwọ chief garden ma of Island wọn lẹ́sẹ̀ tún dùn ẹ̀ wọn lábàjọ tó ṣe dá ẹ jókòó sórí bẹ́ẹ̀dì tẹ́pọ̀ lórí burúkú ẹ̀ orí ìbùsùn ló tún ṣe ṣò ẹ̀sìn yìí ti pọ̀jù fún ẹ Tòkunbọ̀ Abọ́dẹrìn ẹ̀sìn yìí pọ̀ ọ̀rọ̀ ọmọ mi Kwame ni bàbá triple barrel ló bá gbogbo ojú ẹjọ́ ó fi ẹ jágajàga ó gbọ́ bí sí Anamáyọ̀wá bó ṣe wú ẹ wàá gbá ìyá Anamáyọ̀wá ó tún wá rí ọmọ mi baddest of the baddest Polo Rocket ó máa fún ẹ jẹ ní láàárọ̀ lọ́sàn lálẹ́ ìyẹn bó ṣe wà yẹn tó bá ń gbọ́ regular feeder òun feeding bottle ẹ nìyẹn àwọn polodi ni wọ́n lè jẹ́ kẹ́nu ẹni sinmi kan tó rọ̀ mí sí ẹ lọ́fun páyé ò ní dàyẹwé ìwọ jókòó lòṣì kó tó kàkọ̀pọ̀ wọ stripe lórí stripe ara nǹkan tá à ń sọ nìyẹn balance lè déédéé rí Oprah Winfrey kó jáde bẹ́ẹ̀ yẹn man crazy ni wọ́n déédéé rí Wendy Williams àwọn sẹ́ẹ̀tì tó lè bí ẹ lọ́mọ tó jù ẹ lọ dànù Wendy Williams ó déédéé rí kó bọ́ta bẹ́ẹ̀ yẹn jẹ́ n tún padà sáwọn local level fún ẹ àwọn ìyá tó ń ṣe fíìmù lẹ́kọ̀ọ́ orí kankan nu wọn kó bọ́ta bí wèrè bó ṣe bọ́ta yẹn yàtọ̀ sí pé ó gbé wíìgì olórí burúkú wíìgì sọnù ó tún ṣe kí ni ó tún kún àkànpọ̀ sórí àkànpọ̀ ó mú tọ́pù tó ní scarf tó ní okùn olórí ibú ẹ̀ ó gbé zebra cross ilé lórí olóṣì ó wá dàbí kíní tó mú láti zoo tó já ṣọ pé tí zebra méjì bá fẹ́ cross ara wọn ṣọ mọ̀ pé kíní ẹ̀ má kàn ṣe kọ́lọ̀kọ̀ ní ọlọ́ni ó gbé gbogbo ẹ̀ zebra cross ó bára wọn mú abẹ́ stripe òkè stripe ìwọ gangan ló fẹ́ jọ Àbíkẹ́ tó lè dàbí Àbíkẹ́ kò ní dáa fún ẹ Tòkunbọ̀ ọmọ Abọ́dẹrìn ó lè dàbí èmi tó máa fi kú lọ́wọ́ rẹ̀ ní last year tó bá níta ló ń lé eléré kò séèyàn méjì tó ń lé eléré ju Àbíkẹ́ Jagaban lọ wàláì polodi òmùmọ́ ni Àbíkẹ́ gangan ni main target tó ń lé eléré ayé ò ní dáa wọ́n bí ti báwo àbólórí burúkú ní ó ya wèrè ni ó lú ọmọdé mi tó ṣe fi wọ́n kò sẹ́ni tó bá rí mi tí wọ́n ní rí àwọ̀ owó ìbàjẹ́ èèyàn lọ́rọ̀ ẹni wọ́n ní kò dáṣẹ́ Olúwa dúró àní lọ́wọ́ ìyàwó ti gbà péjà lọ ò lè wọ́ṣọ kòtò tó mìíràn o ṣùgbọ́n ìjà lọ àló lè bọ́ṣọ kòtò kí yá mọ́ sá wérewére ìwọ bí ti báwo àwọ̀ òmíràn táwọ̀ ń ṣe kí ni òmíràn ẹni kó lọ ṣọ́ra ìjà ló ń ṣẹgbẹ́ ẹ̀ Àbíkẹ́ ẹkùn ọkọ̀ yálà yá ẹni Tòkunbọ̀ ọmọ Abọ́dẹrìn màá lé ẹ ní eré wàá sàṣàpọ̀júdé ayé ò ní da kò ní yẹ ìyàwálé òfo ló máa ṣe ó ṣe máa compare rẹ pẹ̀lú Àbíkẹ́ Jagaban ó rí age difference kó tó sọ̀rọ̀ stop sounding gullible like an idiot haven't you got some senses at all you are fucking 56 a field 56-year-old woman and there you sit like a mad dog shouting yelling at a 42-year-old lady. Look at the difference. Ó ti drag her on the floor àwọn dọ̀kásì tó wà in their 30s mid-30s wọ́n wú ẹbí ọmọ àná ìwọ ló yẹ̀yẹ́ jù public toilet ní ẹ latrine ní ẹ stop calling yourself a celebrity bí ti báwo ìwọ gbọ́ pọ́n gbá etí àwọn èèyàn gidi rí ìgboro ni ṣé wọ́n rí gbogbo àwọn ìyà tó ń ṣe fíìmù kó gbọ́ pọ́n dédé gbá etí Ìrètí Ọládọ̀ ìlàbọ̀n gbá etí àwọn oníṣẹ́ lónígẹ̀ wọ́n gbá etí ìwọ Tòkunbọ̀ Abọ́dẹrìn Gaddafi kó ìfọ́sí burúkú ní oléṣẹ́ ẹná fún ẹ wo police ìwọ ló yẹ̀yẹ́ jù ní ayé yáyé ò ní dá kò ní dá fẹ́ni tó bá pè ń celebrity àwọn olórí burúkú àwọn olóṣìtáyé wọn ti bàjẹ́ bí mo Bọ́láńlé Tolúlọpẹ́ Fáṣe wọn láfi míwọ̀n àwọn yẹn náà máa ń rí ẹbí celebrity now àwọn bí Lọ́ra Tósìn Jámọ́sìn àbí kí ni wèrè epo rẹ̀ àwọn yẹn náà ń wọ ẹbí celebrity now
àwọn bí Fọláwí Àlì àwọn yẹn tó ní gbogbo ọmọ bíbí inú òun ló máa fọwọ́ gbé sí gbogbo ọwọ́ tó ń jẹ bẹ́ẹ̀ gbogbo orí tó ń jẹ òun á fọwọ́ òun gbé gbogbo ọmọ òun sí àtàkọ́ bí gbogbo nǹkan tó bá bí nínú ìran wọn ó máa dẹnilẹ̀ lójú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ni ilé alánú á gbé ògbó yín mi ó mọ bó ṣe ń lọ rárá Tòkunbọ̀ ìwọ gángan ló dọ̀tí ju olóṣì wo bó ṣe múra náà ó fẹ́ fi rẹ̀ wé mi Àbíkẹ́ èmi Àbíkẹ́ ọmọ dára bí egbin ọjọ́ gbogbo ni bí ọdún èmi ò mọ nǹkan téèyàn kò kí ń wọ̀ jáde tó bá wù mí màá múra jọ ní nǹkan lọ ayé ò ní dà oníwòwò ni wọ́n kò sẹ́ni tó fẹ́ bá ẹ ṣe ìwọ tó ń purọ́ jayé tó ń jáwọn èèyàn alọ́nilọ́wọ́ gbà ní ẹ̀ náà ó lè ní ẹ́ apààyàn ní ẹ́ ó mọ nǹkan tó ń jẹ́ celebrity jẹ́ máa sọ fún ẹ celebrity wọ́n sọrí wọ́n máa ní àwọn norms tí wọ́n gbọ́dọ̀ follow tó ń gbọ́dọ̀ máa practice. You don't get it because they've got so many stakeholders. Have you got any stakeholders? Àwọn wo ni board of trustees and directors àwọn wo ló máa report fún ẹ máa wo motherfucker wèrè yàrá já ẹ ayé ò ní dá ó gbọ́ tán porúkọ celebrity ó fẹ́ tàgà rẹ pẹ̀lú ẹ ìwọ ń ṣe celebrity celebrity ni ẹ celebrity shitty sẹlẹ̀ ó ń ṣe celeb náà èmi Àbíkẹ́ ẹkùn ọkọ̀ yàrá já ẹ gangan ìjà lọ ẹni mọ̀ kó ẹni kò mọ̀ ayé ò ní dá èmi ìṣú ọkọ̀ pánù máa tẹ̀wọ́nú skin yẹn máa bá gbogbo ara ẹ̀ jẹ́ tó bá ń gbọ́ ìṣó ọkọ̀ pákó èmi gangan ni ẹni kò mọ̀ ẹni mọ̀ kó ayé ò ní dá wọ́n jókòó wọ́n níwọ̀ celebrity bíi ti báwo ó yá wèrè ní ta ló celeb ẹ̀ àárín àwọn wo ló ti celeb. Let me tell you the definition in case you don't know nǹkan tó ń sọ sórí celebrity ibi tán bá wọ̀ wọ́n máa fún ọ ní baba loud ovation àwọn èèyàn máa long láti meet nǹkan tó ń jẹ́ celebrity public figure ìwọ ń ṣe public ó lè wọ́n rú aníní tó ń mú sí yìí ó lè ní ó lọ celeb láwùjọ àwọn olè àwùjọ àwọn olè nírú èyí tí lọ sẹ̀lí ṣítì náà ó sẹ̀lí ṣítì láwùjọ àwọn èèyàn gidi tó lọ́pọlọ ó sẹ̀lí ṣítì láwùjọ àwọn tó ṣe kíni tí wọ́n ń kàwé àwùjọ àwọn olóríire ò lè bá rẹ̀ ń bẹ̀rí ó di ẹ̀mí lórí wọ́n àwọn politician àwọn intellectuals kí wọ́n gbégbà kíní ilẹ̀ kan sọ pé kán pè wọ́n Tòkunbọ̀ Esther ọmọ Abọ́dẹrìn ó lè síbẹ̀ láyé sábàdà èwo òrìṣà ìwọ bíi ti báwo sẹ́lí kí ló péré ẹ̀ yóò máa wọ́n ẹni kò lè wọ́n ẹlẹ́dẹ̀ tó máa fi kú ìwọ bíi ti báwo ó wẹ́dànù ayé ò ní dáwọ́ péré ń celebrity kọ́ sẹ́lí ṣòṣì ni olòṣì àrùn ìdínkàn rẹ màmá ń wọ̀n ọ̀lẹ́ èmi ò mọ̀ pé bó ṣe lọ leléyìí ọ̀lẹ́ gbọ́ pọ́n pe sẹ̀lẹ́bù ọ̀lẹ́ náà sáré dà òun celebrity àrìndìn ìwọ tó bá gbogbo ayé jẹ́ ṣó possible kí gbogbo ayé máa ṣọ̀tá èèyàn kan ni ìwọ lọ̀tá lágbájá ìwọ lọ̀tá tẹ̀mẹ̀dù kò sẹ́ni tó dá lójú ẹ ọmọdé hate ẹ àgbàlagbà hate ẹ Esther ọmọ Abọ́dẹrìn lójú gbogbo èèyàn bí kò bu ṣubú ni àwọn wo ló follow àwọn nuisance wo lògùn ẹṣin mú tí wọ́n ń tẹ̀lé àwọn wo ló gullible tí wọ́n ń tẹ̀lé ẹ àwọn òkó yẹn jẹ mọ́ àwọn bí olórí burúkú Bàsírà onígbáná Bàsírà embassy onígbáná ni Bàsírà embassy náà ìyẹn tó bá yọ ọkùnrin jẹ́ káàkiri ilẹ̀ Bàsírà embassy ó sínú èèyàn Bọ́lájí Èkín nǹkan tó ṣe wáyé pòfo nìyà wáyé wá pasán ni ẹ̀ náà mo ní mi ò bu ẹ mọ́bọ̀ tó bá ṣe wèrè máa rún ẹ sí dustbin pẹ̀lú yèwé ayé ẹ ò ní dá ẹ ní jèrè ṣe ọwọ́ yín gbogbo yín èyí tẹ́ bá ṣe níbi nìkan lẹ máa jèrè ó gbóhùn tẹ́ bá fọwọ́ yín kójọ ẹ ní jèrè ẹ ẹ̀yin ìka ẹ̀yin èèyàn játijàti ẹ̀yin olóṣì abẹ́ máa wo lórí burúkú òun celebrity mo ní shut the fuck up ó mọ nǹkan tó ń jẹ́ celebrity ó lè rí celebrity kó bá yé àwọn èèyàn jẹ́ ìwọ ń slander ó ń blackmail ó ń shoplift kleptomania ni ẹ ó ń dú ọkọ lọ́kọ káàkiri ló ń gbà àwọn ọkọ lọ́kọ Tòkunbọ̀ Esther ọmọ Abọ́dẹrìn ẹni tó bá try láti dú ọkọ àbí tó bá ti rí boyfriend ẹ̀ dó tó bá pariwo wá blackmail wọn wá ló gbé wọn sórí blog ayé ò ní dá ò ní jèrè ani tó bá mú èmi fẹ́ kàn nù ẹ pa wo àwọn celebrity àwa máa ń nàyàn ni o bóyá ò gbọ́ wo bí wo bí Silifan Cranko àwa máa nù ẹ àná títí ẹ bàjẹ́ celebrity tó bá ń gbọ́ celebrity a máa celebrity ẹ tó jẹ́ pé wàá mọ̀ èmi náà ní fẹ́ kó jẹyà lásán yàtọ̀ máa ń fáwọn sẹ̀lẹ̀ shit òun ni mo máa ní kàn dájọ́ fún ẹ celebrity ẹ má bá mi kọ́ celebrity ẹ kọ́ celebu nù ẹ kọ́nù ẹ ṣe léṣe èmi Àbíkẹ́ apàṣẹ wàá mọ̀ gbọ́n ẹ gangan pọ́n àwọn ọmọ ilé orí támà káwá celeb sórí everything
Oh, celeb now. Àwọn celebrity kọ́kọ́ lè cross on, lè cross dressing gbogbo ẹ̀ jati wọ́n color blocking wèrè tó gbé jáde lálẹ́. Oh, fucking horrible. You look awful. You look sick. Abike ló ń lé eléré. Ó gba àwọn yaringi tó ń tà ní 200 naira wèrè tó kó sétí yẹn lọ jádànù. Ẹni tó bá ti rí lambebe tó fi tẹ́lẹ̀ níbi tó ti clip ẹ̀ wọ́n ti mọ̀ pé yaringi panda lélẹ̀ kò yẹ kán balẹ̀ ti celeb. Ìyẹn wà. Showari kini wèrè color block wèrè tó ń gbé fún ẹ zebra crossing over another zebra crossing yẹn. Celeb gidi omura bẹ́ẹ̀ because you're indoors. I don't think you need that pullover. Take off that filthy looking thing you call blazers. You have a proper blouse, a scarf blouse. Tony okun. Sori pé o mọ̀ múra o ní làákàyè. Àwọn bra olórí burúkú pa mí lójú pọ̀ tó máa ń wọ̀ tí ò gbádùn. Òun ló wọ̀ sábẹ́ yóò mọ̀ múra now. Tó bá fẹ́ jáde kò yí àwọn tó máa access wardrobe ẹ̀ wọ́n máa wà ńbẹ̀ tó máa arrange. Wardrobe assistants ló máa ń pè gbogbo celebrity ló máa ní. Èmi Abike ti ní already ayé ò ní dá. Èmi láwọn tó máa ń tẹ̀lé mi jáde náà kò yí ẹ̀. Ọmọ wa gbé mi, màmá bólẹ̀ wà. Mi ìdájáde rí ìyẹn náà pè ní celebrity tí máa wọ party máa wọ̀ pẹ̀lú àwọn crew mi. Jẹ́ ǹsàn kan tó ń jẹ́ celebrity kò dẹ̀ máa kọ́lẹ̀ bí ṣe sọ fún ẹ so that next time tó bá fẹ́ bọ́ta ara eré tí mo tún fún ẹ that's the next challenge for you. I'm giving you those targets that you have to meet in probably another 3-6 months. Mi ò lè fi ẹ́ lọ́rùn lẹ̀. Ayé ò ní dá olóṣì yóò ní jìgà lẹ́sẹ̀. Wọ́n ní talent ológan nìyẹ́ olóṣì. Bọ́sì bí kẹ́mi àbí kẹ́rìn ní model fún ẹ kó mọ bọ́ ṣe rìn. Kò yẹ fojú òbò máa rìn wèrè bí ẹni tí jìgà mú lóbò. Olóṣì wọ́n tó máa rìn bí gàdímà, alágàdímà, ingàdímà, sílífà gàdímà, kranko gàdímà. Ó gbádùn ò balance náà máa wọ wèrè. Olóṣì wa máa rìn bí ẹni pé ẹ̀yìn ẹ ti wẹ́yìn ẹ ló kàn ní bí kan náà ló mọ̀ bó ṣe máa ń dànù olóṣì ó ń wọ́bù bí jẹ́lì tí ó bá ní bèzì tó dá ńlẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ń wọ́bù ìyá wálé ayé ẹ ti bàjẹ́. Kéèyàn má celeb kó rọra wà nù ilé ẹ kò ní iyì ṣé kò wá bẹ́tà ru ayé tó wà yín. Ó bẹ́tà náà èèyàn lásán èèyàn rádaràda òun ní ẹ̀ ó lọ́kọ. Oh, lálẹ́, oh, lẹ́ni tó ń tọ́jú ẹ. Àwọn boys wọ́n wá ń ridicule ẹ, wọ́n ń pass ẹ from bed to bed. Kí ló la ṣe ní London pàtó? Wọ́n rí ẹni town. You were not sighted on the high street. You were not sighted in any of the stores in UK. Tell us the main purpose of your visit, number one. Ṣorí pé whatever it is you've come here to do, or to defeat purpose yẹn fúnra rẹ̀ by imprisoning yourself. Kó tó di pé a gbé ẹ fún ọlọ́pàá pé kí ọlọ́pàá kan ṣe kíni kó ṣá ẹ sínú ilé ayé ò ní dá celebrity wo náà ń gbá etí ẹ ṣeré ó ya kúkú yọ celeb yẹn kúrò níwájú orúkọ ẹ kò yé jẹyà celebrity ló ń bá dé fún ẹ celebrity wọn celebrity ẹni ìgbájúgbámú burúkú ni ìwọ tó ò níyì ó ní self dignity ó ní pride you've lost it all woman. Hands up, go take a bow and walk away. You don't deserve any respect from anyone. Ye ai pare ye jalanki ko ma sọ̀rọ̀ edi komodo kini kan Major General nínú iṣẹ́ wèrè tó gbà. O ní rank olókun lápá wèrè gbà fáwọn ọ̀gá ẹ̀. Dorcas Adeyinka CEO executive over Tokunbo Esther Omaboderin. Kwame CEO executive over Tokunbo Esther Omaboderin. Bisi weli sana mayo wa tèmi ẹni tó bá ṣe wèrè gbé pósí síwájú ilé wọn ayé ìyá wọn ò ní dá wọn máa sùn síbẹ̀ ní tọmọtọmọ àwọn celebrity gangan nìyẹn ìyá wálé tẹ etí ẹ kò gbọ́ Akínbáyọ̀dé lè tíya ọkọ gbogbo wọn àwọn celeb ní over ayé ẹ ò ní dá ṣó wá rí sí iyo wọn gbangba ẹkùn gangan tó bá ń gbọ́ CCEE double ní ti ya wọn gangan bá dé lórí ẹ̀ àwọn chief and executive and triple officer over Tokunbo Omaboderin ayé ẹ̀ ò ní dá ìwọ celeb báwo èmi Abike rìn mo ń yan ni mi ò bójú wẹ̀yìn rí pé ṣọ́n fẹ́ ṣàmì fọ̀tí àwọn crew mi bad gan ẹni ṣerú ẹ̀ àwọn ọmọ ewé gan lè jáde ẹ̀ sínú òkùnkùn bí tẹ́ ti máa yìnbọn ẹ̀ sí níta wọ́n bọ́ tó níwọ̀ celeb kò ní yẹ ta ló fún ẹni celebrity tí wọ́n náà down èèyàn lásán ní ẹ̀nà olóṣì tó bá ń lo awọ́rò tó ń lo gbogbo ẹ̀ àwọn ghost follower kọ́lé mi ní ìnàgbàgbé wèrè
àwọn èèyàn gidi lèmi ní tó ń tẹ̀lé mi tó ń support cause mi èmi ní kọ́kọ́ ni mò ń ràn cause o kí n lọ káàkiri ni o kí n rọ́mọ mi Àjàní ní baddest writer gbáyé ọwọ́ méjì Àjàní robot tó bá pọ́sì síbẹ̀ o máa takú ni ṣóyìnbó ló fẹ́ copy and paste ni àbò kò fẹ́ wo bọ́mọ mi ṣe ń gbé nǹkan kalẹ̀ lásán àbò fẹ́ wo làákàyè àbò fẹ́ wo àwọn followers tó máa ń like orí page ẹ̀ àwọn wèrè wo ni wọ́n kó jọ àwọn tout àwọn newsers àwọn olóṣìtáyé wọ́n ti bàjẹ́ bíi ti ọmọ Ògúndìmú Láìdé Ògúndìmú àwọn játijàti jókòó tadé jókòó tó ṣì àwọn onídọ̀tí àwọn pọ́ǹsà arìndìn pọ́ǹsà pọ̀dà lẹ́yìn náà ya wálé kò sí any great personality kankan tó fẹ́ identify pẹ̀lú. I've told you this, you can never come across any meaningful Nigerian tó máa dúró tiẹ̀ pé mo mọ ìyá yìí. Àwọn wo ni caliber àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ò rí èèyàn gidi bá ṣọ̀rẹ́ ládùúgbò kò sẹ́ni tó fẹ́ ṣe kíni tó fẹ́ mingle pẹ̀lú ẹ̀. Everybody lo isolate your own community. Wọ́n láwọn ò fẹ́ bá ẹ ṣe. Wọ́n lé ẹ dànù. Wọ́n lé àwọn ọmọ ẹ náà dànù. Bẹ́ àwọn ọmọ ẹ láti máa mú bọ́nà kan máa fagbáná. Ó rí bá yẹ ṣe bàjẹ́ lójú ayé ẹ ni. Ìwọ ni wọ celebrity. Ó yá wèrè ni. Ó dẹ̀ lọ Google kíní yẹn kó wò. Àwọn celebrity láti ní pride. Tó bá gbé arrogance gan wọ̀. Ẹ má wo bẹ̀ kò matter. But mostly wọ́n máa wà humble náà ni because àwọn fans wọn ni number one kíní wọn tí wọn kì í fi ń ṣeré. Ìwọ ò mọ fans náà gbogbo àwọn fans yẹn ló máa ń wọlé ló máa ń tẹ ojú wọn. Ìwọ bíi ti báwo ayé ẹ máa bàjẹ́ ní bó ṣe wà yẹn. Ọ̀rẹ́ mi Àbíkẹ́ tí bá pọ́ta gbogbo style tó ń lò lẹ́ni èmi Àbíkẹ́ ni mo kọ́ ẹ èmi gángan lọ̀gá ẹ èmi Àbíkẹ́ ìṣù ọkọ̀ pákó ìṣù ọkọ̀ pánù. Ẹni mo ko ẹni ko mo na njo giri osa ẹkùn ọkọ yálà àwọn ewé ayé ẹ ò ní dá ohun celebrity gangan ló ń gbọ́ ghost follower kọ́lá wà ní àwọn follower gidi gangan tó mọ̀ pé wàá gba iye ọmọ mi ohun ẹ tí gan ó dìpọ̀ padẹ́sì jọ kó fún jẹ́ kókó jẹ ìwọ bíi ti báwo agbọ́wèrè ohun celebrity bíi ti báwo èèyàn mélòó ló serve lọ́tẹ̀l tó wà gbogbo hotel tó ti wà bá tó ti wẹ̀ wọ́n ní kó lọ fa gbogbo mi pool yẹn because rabies wà ní ara ẹ̀ kò sẹ́ni tó fẹ́ share swimming pool pẹ̀lú ẹ̀. Tèmi Àbíkẹ́ bá lọ rí àwọn ayé tí mo jẹ ní tán fún mi towel tí mo fi Ọlọ́run fi bọ́ọ̀lù àdí tó bad tí mo wá fi wẹ̀ nú mi tí máa jáde celeb gangan nìyẹn tó bá tún wù mí kí n lọ sínú private pool gbókè ya yín fẹ́ wẹ̀ mí nìkan mo fẹ́ dá wà ń bíbà wọ́n á tún fún mi kí ni yàrá yìí ovation wá fún mi respect yẹn pé okay màmá lòun fẹ́ dáwọ́ ẹ̀ nílé ni o ẹ má wá wò bò Àbíkẹ́ má wá wọ yan ẹ o má dá lọ pool ìwọ wọn ní ẹ̀gbọ́n wà lára ìyá wálé oní rabies hotel tó lọ yẹn sì wọ́n ti sọ pé kó lọ dry gbogbo mi yẹn kan drain ẹ off wọ́n ti kọ́ síbẹ̀ pé kéèyàn kankan má wẹ̀ nú omi o wèrè elégbọ́n ti wọ bẹ́ o oní èdì ti wọ bẹ́ má jẹ́ kó bà ti yín jẹ́ torí bá yí ẹ ṣe rún pọ̀ kò sẹ́ni tó tún lè share pool pẹ̀lú ẹ̀ wọ́n ti right hotel yẹn pé kó má jẹ́ anybody wẹ̀ nú omi pé aláìsàn ti wọ bẹ́ o táwo ni celebrity ṣe máa wà ń bì kan tí o tẹ̀ ní ó wo má jẹ́ kí n tẹ̀ mẹ́nu lọ́bẹ̀ wá lọ́wọ́ ọjọ́ táwọn celebrity wọ ìlú ìta lọ kí wọ́n ní Woolwich wá wo èrò èmi Àbíkẹ́ ti bá wẹ́nu ìlú lẹ́ni pé mo kàn lọ sílùú mi Nàìjíríà lásán àgbàgbé wèrè wọ́n tó látẹnu ọ̀nà tí wọ́n ti táwọn immigration ti ń tẹ pálí mi jáde custom ni wọ́n ti ń kí mi lọ pé Jagasne Jagaban Jagamisa Jagasexy ẹkùn ọkọ wèrè tó wà láìláńdì kò ní dá fọ́jọ́ kò ní dá fàjẹ́ kò ní gbogbo èèyàn ọmọ ẹ̀ ní jèrè ayé yín ò ní sẹ́tù kí san fẹ́sàn kì í rà fẹ́rà kò ní san fún yín tilétilé tọmọtọmọ tara tẹbí yín alẹ́ yé fẹ́ pè ṣe wèrè má tàn kan lá máa fi dá padà fún yín ayé yín ò ní dá ó máa permanent bẹ́ẹ̀ nu ayé yín ni a permanent pa ni ìyá yín ò lóògùn kò léwé kò ní fọ̀n kò lé nǹkan náà kò ní nǹkan kan kò lóògùn kò tún lọ́lọ́hun ọlẹ́ni tọ́lọ́run bá ń fẹ́ léèyàn ń fẹ́ ni èmi Àbíkẹ́ ni Ọlọ́run fẹ́ ni mi fún ara mi kọ́ ni mo gbéra mi débẹ̀ mi ò mọ bí ṣe dórí line lẹ́ni èmi ò wá láwáyò ní sòrò ó mọ bí ṣe máa ń ṣe fídíò mi tẹ́lẹ̀ máa ra jókòó kọ́nà living room mi máa dẹ̀ record 20 minutes máa dẹ̀ jù sórí Facebook mi ò kí ń ṣe live video even though there was opportunity to come online and do it then mi ò sọ̀rọ̀ so sórí iyì máa ń wá ẹni tí yìí bá tọ́ sí ó máa ń wá jáde ni ẹni tí yóò bá tá sí òun máa ń fagídí lọ léyìí ni ìwọ fagídí léyìí ni èmi Àbíkẹ́ jókòó ní kọ́nà iyì dẹ̀ wá locate mi
wọ́n tí wọ́n bá dẹ̀ ń wówó lọ tó bá pàdé yìí kí wọ́n ṣe kíni kí wọ́n padà sílé ní so kó gbàgbé wèrè ìwọ ò mọ yìí nǹkan tọ́lọ̀ ń ṣe fún ẹ náà ó fi gbéraga tí ó fi gbogbo ẹ̀ tí ó wá dẹni ẹ̀tẹ́ ó dẹni àbùkù létí lójú gbogbo aráyé ó wá dẹni tí wọ́n ń gbé wíìgì sọnù wọ́n ń gbá ẹ lọ́tún lósì olóṣì owó tẹ́ pé ó fi ọkàn kan kójọ ó fi ọkàn mímọ́ ọwọ́ mímọ́ kójọ owó tí wọ́n bá fẹ́ kún ṣe kí ni pa ọjà ẹkún náà nìyàn máa fi ń rà náà tó kún bọ̀ ó ń ṣe celebrity tó bá ṣe yàmàyàmà wọ́n gbà sínú prison òun lọ̀rọ̀ ẹ ó ti ṣe yàmàyàmà nínà lọ̀rọ̀ ẹ kan bá ó ti bá débi nínà kọ́nú ẹ̀ kọ́nà títí ẹ bàjẹ́ ìwọ elégbò àdá àjìná ìwọ rádaràdá rédèrèdè ìwọ tó lọ́wọ́ ẹ̀ tẹ́ pé gbogbo bẹ̀ ló ń rùn ìwọ olóòórùn tó kì í fọ ojú ara ẹ kò sẹ́ni tó bẹ́ẹ̀ jókòó tó ń sọ pé oní body odor you stink ó stink dànù àmọ́ gbogbo wèrè ẹyẹn náà kò sígbà tí power ò ní change hand kò yẹ tí máa sọ pé power must change hand gàrá nìyẹn owó skunk lásán làwọn ọmọ mi jẹ mí skunk tí máa ma fi ra skunk bí oní 20 pound yéé pàdìpà ẹ̀rẹ́ burúkú náà máa wà máa ma fi ra skunk tí ń ra wíìdì tó ń fagbó tó jẹ skunk tó kún bọ̀ wọ́n ná títí ẹ bàjẹ́ pátápátá wọ́n bá ti ẹjẹ́ lórí skunk 20 ọlọ́run má jẹ́ra skunk 20 pound tán wọ́n ti pààyàn sí mi lọ́rùn nìyẹn ayé ẹ̀ máa bàjẹ́ ni ìwọ báwo àní nǹkan kékeré ni mo jẹ wọ́n á bínú jáde ẹ̀yin olóṣì ẹ̀yin arìndìn ẹ̀yin olórí burúkú asọ̀tán tèmi dáyọ̀ sọ pé what do you want me to do for you to make you happy kí ló kọ́ èmi àti ẹ láti make me happy ó ń ṣe eré mo jà àwọn ayàwòrán tó ń yàwòrán lọ́wọ́ ẹ̀ ni kí ni tèmi àti ẹ tèmi dáyọ̀ tó fẹ́ make me happy ṣé mo fẹ́ gbowó oúnjẹ lọ́wọ́ ọ̀gá lọ fi table cloth gbọ́n ẹran party bó ṣe máa fi ń gbọ́n o má kọjú ẹ̀ sí mi rárá mi ìfẹ́ ṣodidi show kan torí títí ẹ o alákìísà lè tè kẹ́kọ́ pàlọ́kọ́ ẹ kó wèrè yìí kúrò lórí bí a ṣe lè mi ìyá yín lòun sẹ̀lẹ́bù yẹn ló bí mi nínú sáré ya pé ọjọ́ mi ìlè délé kí n tó dá wèrè yìí lọ ẹjẹ́ nǹkan dúró báyìí stop calling yourself a celeb. Celebity near shit ló bá dé shit you are a nobody mo sọ fún ẹ èmi ò gba overdraft ní báǹkì mi ò gba lóònù mi ò jẹ gbèsè onítọ́mọ́léyàn kan alágbèwò ó lè pè mí lálágbè yẹn ṣùgbọ́n kí mo lè dáhùn wọ́n ní ẹ má pè wọ́n lálágbè mọ́ mo ṣe bá mo lùdùn lórúkọ tíá calm down bí kẹ́mọ́ ẹ̀ kó gbé lálẹ́ ìjọ o ó mọ èèyàn tó ń ṣàgbé tó ń rówó ni àwọn tèmi bá mórin sẹ́nu pé Àbíké ń tọ́jú ọkọ ó ń ṣe bẹ̀ fọ́kọ ó má gbà tẹ́bi ń pọkọ kò jẹ́ yájú sẹ́bí ọkọ ó ní dandan ó ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ ó ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ mo ló ń tọ́jú ọkọ ó ń ṣe bẹ̀ fọ́kọ tí bá kọrin tán alágbé ni gbogbo àwọn olórin in case you don't know ẹ bá ti rẹ́rọ kéṣèké ya ṣàánú àdúrà ló ń gbà agbára ká lélelélélélélélélé ẹ bá wọn wáyà ewé kan ya fi pa ẹ bá ti rọ́mọ jápọ̀ ẹ fún lówó ìyẹn ní Manchester ẹ bá ti rọ́mọ jápọ̀ ẹ bá fi pa lélelélélélélélé tẹ́ bá ti rí ya ewé kẹyà fún lọ ìwọ náà máa fún ẹ lówó bí bára ayé ẹ ò ní dá èmi Àbíkẹ́ mo lákọ jù bẹ́ẹ̀ lọ jẹ́ kán jẹ́ ẹ̀tọ́ àwọn tó máa ń tẹ̀lé mi pé tá bá pa Àbíkẹ́ pa fẹ́ fún lówó máa yarí ni kò ní gbé báńkì ní ẹ̀lẹ̀ tó yẹ kó ti set mi up rí lọ bèrè lọ́wọ́ àwọn tó rán torí ẹ̀rẹ̀ ṣe rákàntì mi rí ó yẹ káwọn ọmọ ewé ti gbórí wọlé kán lọ sáì pé àwọn ọmọ ayé pàwọn fẹ́ fún mi lówó ọmọ ayé gan bẹ́ẹ̀ mi ó fẹ́ fún mi lówó mi ò gbà ká má sọ ẹ̀yin ọmọ ewé ayé ẹ̀ ò ní dá ó jẹun yó èmi Àbíkẹ́ tí bá ní mo máa ṣẹ́ owó ẹ̀ sí wẹ́wẹ́ wà láìta láìsímọ́ bẹ̀ láìlì ẹ̀zẹ̀ mo tún sọ fún ẹ máa ṣẹ́ sí wẹ́wẹ́ owó tó rí ní ayé ẹ mo ní máa ṣẹ́ sí wẹ́wẹ́ fún ẹsẹ̀ mọ́ni má ní òun pariwo gbágbé gbogbo wèrè àwọn aṣọ òbúra tí mo tún dàbóra lórí Facebook àwọn ìyá alájẹ owó mo má jẹ́ ń pariwo ju ò léyàn lẹ́yìn náà ó rí bí yẹ̀yẹ́ ṣe wà ń ta ni ìwọ tó jẹun yóò àfi kó máa slander kó máa blackmail ó mọye tó gbà lọ́wọ́ Naomi ni tó fi ń bẹ̀ pé kó yé blog àwọn unlawfully mọ́ kò ní yẹ
èèyàn mélòó ló ti gbé sórí blog yẹn so ṣe máa ṣe yama yama bóyá máa ṣe tẹ́lẹ̀ tó máa blog àwọn èèyàn sórí blog olórí burúkú ẹ̀ tó máa ṣe bí blog yẹn ló fi ń jáwọ́ ńjọ́ sí ojú ti la èmi Àbíkẹ́ mo la everybody lójú bó ṣe ń lọ leléyìí. If you want to fire me, make I die. I will never follow you to that station. Ohun la wà yìí. Tó bá ń gbọ́ police, I say, if you want to fire me, make I die. I will never follow you to Ewe Nation. Ayé ò ní dá. A ní kò blog anybody bloggable sí. A jí sọ̀rọ̀ mọ́. Àmọ́ tá bá mú ìyàwó yín. Aláṣejù pípa la máa pa. Ká má rí ni. Ìwọ bí ti bá wọ́wọ́ wèrè ni. Ó ṣe èrè rí ni. A máa dá dùbúlẹ̀. Bá ń gbọ́ dá dùbúlẹ̀. Wọ́n á fún ẹlẹ́gba. A máa nù ẹ́ pẹ̀lẹ́bẹ́ àwọn gíma ogani 2x2. 2x4 mo ti pè sọ́wọ́ àwọn ọmọ mi ọmọ orogun ní imported one dẹ̀ ni tó tún ti gba ọyẹ́ sára ayé ò ní dá wọ́n ná celebrity ẹ̀ wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ wo wọ́n ti ná àwọn celebrity kan rí láyé mi kò fẹ́ máa dárúkọ lọ wọ́n jẹgba náà wọ́n jẹ̀fọ́ tí jẹ̀gbárùn burúkú àwọn celebrity tó máa ṣe wèrè tó fún wọn lówó pé wàá ṣeré ò ṣeré lásán wàá gbàbẹ̀ jẹ́ ìwò celebrity tó bá tún wá ṣe yàmàyàmà bíi ti tiẹ̀ ó rò pé wò ní tẹ̀ ẹ̀yà wálé ọwọ́ máa tẹ̀ kú gbogbo cyber kìíní mi mo tán ni lórí ẹ̀ wọ́n fi kámẹ́rà tẹ̀lé ẹ kiri ayé ẹ ò ní dá àwa tá ń follow ẹ wo a follow ẹ kú lọ́wọ́ yìí tó bá ń gbọ́ sharpest lens a tàn fún ẹni àwọn lens burúkú tí pixel ẹ bad wọ́n máa mú ẹni kò síbi tó bá dé ìwọ sáré sá lọ lóṣù orí tọ́ílẹ̀tì tó wọ lórí burúkú tọ́ílẹ̀tì wèrè tó wà yẹn ṣe ló dàbí kọ́nà ẹ̀wọ̀n kan ní Mount Joy àwọn ẹlẹ́wọ̀n bọ́n ẹ máa ń fún wọn nìyẹn ṣókótí odidi ìwọ celebrity wọlé ayé olóṣì o zebra dress yama be yo gbé blazers multicolor olórí burúkú tún gbé sórí stripe ó dé ní wo celeb ani dákẹ́gbẹ́jẹ́ ebi ẹ ló máa jẹ gbẹ̀yìn èmi Àbíkẹ́ tó níbo ni mò ń lọ má sì fọ̀nà ohun ẹgbẹ̀yìn ni pé wá afọ́jú má làbá bí alágbági ẹ follow mi kò ní dá fún ẹ̀yà wálé ó yá wèrè ni dọ́kásì torí yẹn olú ọmọ ni ó máa abo ẹ̀ pa ó ní wọ́n celebrity. Oh, Riboshe live in abject poverty. For the first time in your life, you met somebody to my challenge. Oh, really? Inú challenge tí mo fún ẹ yẹn ló ti upgrade na ló dẹni tó ń wo television olóṣì ayé ṣe ń gbé television kan gbé mọ́tò kan máa sọ 20 euro ní lóṣooṣù olóṣì ìlú òyìnbó ìlú rọrùn ní na àwa mọ̀ pé rọrùn gbogbo ẹ̀ ń bá dé èlò náà gbé ti gini àwọn ẹgbẹ́ àwọn olówó gidi tó máa wọ living room wọn wọ́ mo máa fún ẹ ní tour round palace mi soon kò yẹ kò ní dá fún ẹ o ìpè ló máa pa ẹ́ wàá fi tv ẹ sí orí wall ìyá olówó jẹ́ ẹkú ẹ bọ́n ṣe ń tolé sórí sound system wá wá bad gan surround system wọn ní mọ̀ bọ́yán ń play láti Nàìjíríà ní àbí Mali àbò ń wọlé láti Barbados o mọ bá ọmọ mi ṣe máa ń jó ni wàá wọ living room káàkiri ò ní rí ibi tó gbé sound system sí physically gbogbo ẹ̀ wà ní roof ọ̀dọ̀ àwọn màmí olówó àwọn yẹn náà pè ní money money original wàá wọnú living room wàá máa wò round pé kí ló ń dùn àwọn sound kìíní tó máa bad sínú ẹ máa wú tó ní mọ́bí tó rin yẹn ti ń jáde wọ́n ti install gbogbo ẹ̀ sínú roof wọ́n ti cover ẹ̀ ilé olówó nìyẹn olórí burúkú olóòṣì ìwọ tó ń ṣa ọbẹ̀ jẹ nínú ṣàsùn ìwọ tó yọ tẹ́ pé tó bá pa kámẹ́rà ó máa fi ẹ̀bà nú ara pọ́ọ̀tì ni kò lè yó wà tájá lẹ́jọ́ ń ṣe oúnjẹ náà ìwọ ọ̀bùn játijàti olóòórùn kò ní dáa fún ẹ èmi pọ̀ ju gbogbo yẹn lọ kò ní dáa fún ẹ òfò ló máa ṣe ìyálà yẹ ò tó mi náà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo ẹ̀yàn ọmọ ewé mi ò rí yàrá jájájá kankan nù yín tẹ máa lẹ̀ síwìn ẹ̀yà wèrè gan ìjọ tẹ bá rẹ̀ mi Àbíkẹ́ tẹ bá dá mi dúró èpè ló máa pa yín ayé yín ò ní dá ẹ̀ ní jèrè ẹ̀yàn ọmọ ewé gbogbo jọ tẹ bá rí mi tẹ́ lè ṣe kí ni pé òkè Àbíkẹ́ o àti ká ẹ mọ́ bẹ̀ òfò lẹ máa ṣe èmi ò ń ṣe ìyá yín náà èmi ń show location tí mo wà tí bá wọ party máa níbi báyìí ni mo wà Emelo leve be mo ti sọ fún yín pé Canning ni mo ń gbé ẹ̀yà wèrè ní kí ló kọ sí ó yẹ kẹ́ o pé èyàn tó ti ń gbé Canning for so long definitely àwọn ọmọ ẹ máa lọ school mi kan ó yẹ kó máa jáde ẹ mọ́ bí iṣẹ́ mi ẹ kò máa lọ takú ní sí Canning station kò sí ẹ bá mi bẹ̀ wà láìta láìsí mọ́ bí láìlẹ̀ ẹ̀sìn mo tuntun sọ fún yín ó fọlọ́n búra ẹ kò wá dúró dè mí bẹ̀ má gbàbẹ̀ ṣá ní 9 o'clock
ẹ wá dúró dè mí ńbẹ̀ ẹnu ọ̀nà station ẹ máa gbà wọlé àwọn èèyàn á ti rí mi dáadáa pa Àbíkẹ́ ibi tó ń gbà lọ tó ń gbà wọlé rẹ̀ ẹ yá wèrè ni ẹ ní ṣerú ẹ̀ mọ́ ẹ gbàgbé òṣì àmọ́ ìyá yìí máa nà ní àná gbé máa command àwọn tó máa nà máa fi ohun sẹ̀lẹ́bù bìtì ni mo máa ní kán fún òun sẹ̀lẹ́bù báwo lòṣì olóòórùn onírò kan pátá kan ó mọ nǹkan tó pè celebrity wo invention of Abike Jagaban wo invention of Polodi the mirror this show it's just less than 2 years. I only came out last year September and I have this much fame and èmi ò wá pẹ̀lú agídí mi mọ bó ṣe wá láàrin 14 months tèmi Àbíkẹ́ bá lọ máa ń gbé mi ṣọ́ra àwọn fẹ́ tí àgàn tán bá ṣọ́ra gan àwọn fẹ́hùn ńlá tí n bá wọlé ìràwọ̀ wọlé ni self appraise yìí náà nǹkan ẹ̀rí pé ń sunkún ẹ̀ lálẹ́ yìí pé self appraise mo ṣe ní praise ara mi tógun ẹni bá dání lójú yẹn máa fi ń gbárí ni èmi ò ń ṣọlẹ̀ bí ìyá yín náà wọ́n ní apálára ẹ̀gúnpá ni èèkan ò gbọ́ ni kọ́tà bá fara ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ èèyàn náà gbogbo etí ayé iṣẹ́ yẹn òun gbébọn ó ń lọ fọ̀ ó ń láfọ̀ ṣe ó fi ń gbowó lọ́wọ́ ẹ̀yin èèyàn èmi Àbíkẹ́ anything tí mo bá hẹ́n mo hẹ́n ni ẹ̀ with so much dignity tó bá yẹ pé 6 hours péré mo lè ṣe léde mo lè ṣe 4 days pápápá kò yí ẹ tó bá wù mí tí má fẹ́ gbé mọ́jú máa gbé irú àwọn owó tó máa ń níyì nìyẹn náà kò ń ṣe irú owó ẹkún owó bànújẹ́ tí Tòkunbọ̀ Esther ọmọ abọ́dẹ rìn pa yẹn náà ìwọ pé wo ẹwà ẹbọ ẹbọ sórí láì torí 2000 lá gẹ́gẹ́ inú ẹ ti dùn pé wọ́n náà wá wo ó ti bẹ̀ sí ní fọwọ́ pawọ́ ìnàkí mà yá àwọ̀ ẹranko Ìbàdàn olóṣó onímúra wèrè Ngadima of Ireland Oboshishi of Dublin olóṣìwọ́ tí gbogbo ẹsẹ̀ ti kà táwọn orúkọ ti mú ẹ tó ti ń gàdì ní òun gàdì gan lórí iṣó ó lè rìn dáadáa mọ́ wọ́n ní therapy náà kàn jíwèé fún ẹ olóṣì àrùn ọpọlọ ẹ tó yẹ kán máa fún therapy brain therapy ẹ wọ́n náà ti change ẹ wọ́n ní gbogbo orúnkún ẹ ló ti bàjẹ́ àwa ló ń fọ́ọ̀mù fún ó di dandan kọjú orí catch up pẹ̀lú ẹ̀ náà orí tó bá rìn náà olóṣì arúgbó ọjọ́ jati a 56 wá wo àwọn ọmọ tó wà lórí line baddest àwọn sisi mi ti máa ń kí wọn pé àwọn sisi mi original àwọn eléyìí àwọn ìyá 58 60 62 wọ́n nà wọ́n straight tó yẹ pé àwọn boys gan wọ́n respect ewu orí wọn wọ́n sì ń kobo wọn burúkú ara wọn tún gboko ìwọ olóṣìwọ́ tó ti rẹ̀ tó ti sán sára tẹ́ pé nǹkan dọ̀tí ló dẹ̀ kàn bá dé ìyá wálé àwọn nǹkan tó ń gbọ́dọ̀ kágbàlagbà mọ́ díẹ̀ olóṣì mi gbọ́dọ̀ san ọmọ mi tó ti jẹ́ lájẹkù tó wà lórí line tó máa sọ fún wa pé báyìí báyìí ló ṣe rí náà èmi ò ń ṣe ẹni tó máa ń yẹ̀yẹ́ yóò yẹ kí ti yẹ̀yẹ́ ẹ̀ ti pẹ́ pé olóṣì wá gbọ́ làbárí ilé ayé ẹ̀ wá gbọ́ iye àwọn ọmọ mi tó ti jẹ́ tó ti fi ẹ̀nù àwọn ọmọ yẹn náà ń ṣe àwọn tèmi náà wà proud of kò ń ṣe àwọn ọmọ mi bí Àjàní Robert Tuale ọwọ́ méjì bàbá wa gba yẹyan yìí ọmọ ńlá àwọn fine boy finest boy nìyẹn àwọn bí Akínbáyọ̀dé làwọn bí Tóní Adéfẹ́mi àwọn ọmọ mi ààyè pàrípà wá wá àwọn boys tó find àánú wá wò wọ́n yapa lórí line wá kọ lẹ́tà títí application kò fẹ́ dó wọn wá tún máa refuse ẹ pẹ̀lú owó ẹ̀pọ̀ Ọlọ́run ò ní jẹ́ káwọn jẹ́ dọ̀tí àwọn boys gidi nìyẹn àwọn tó fi ẹnu yẹn ti bá dárúkọ wá àánú àwọn èèyàn àgbà ń ṣe ẹ kò sẹ́ni tó máa ń bú bẹ̀yẹn tí wọ́n ti fi ẹnu rí ìdọ̀tí Ìbàdàn ní ẹ ò ń ṣe celebrity èpè ló kò sí celebrity gidi kan tẹ́ pé ó máa tó pè celebrity àwọn tó máa ń mú respect wá bá ẹbí wọn èpè ìjọ tó ti bọ́ sórí line èpè mo ní kó má cross path èmi Àbíkẹ́ ẹjọ́ tó dánwò ló dẹ́ ní ẹ̀tẹ́ Tòkunbọ̀ ó tún gbá yìí mọ́ táyé máa fi parẹ́ kò ń ṣépè kò sẹ́ni tó gbé ogun tiẹ̀ náà ìwọ ló gbógun tiri àfọwọ́fà ní gbogbo orí burúkú tó kó sí wọ́n ní ṣèwọ nìkan ló wà nílé ayé ni Linda Ìkejì kan tó ń blog lójú méjèèjì ó lè rí kó tẹ́ bí wọ́n ṣe tẹ́ yẹ ní ẹ̀tẹ́ pátápátá nìwọ ẹni èpè ẹni àdánù oni da fẹ́ni tí ò ní da fún ayé ò ní da kò ní kùlù fún ẹ rárá Ìyáwálé owó wèrè olóṣì ọ̀rẹ́ mi ọmọ finest mo ń lọ dédé mo kàn dédé dá lọ ni mo kàn rí artist ó l'Abike Jagaban ó ní jọ torí Ọlọ́run ó ní jẹ́ kí n yà ẹ́ mi ìsanwó nǹkan tó ń wò yìí o kò yẹ ọmọ yẹn tán máa ń ṣe ni àwọn ilé náà pé celebrity kankan ní kí n jókòó ọmọ kékeré ó ń stare ó wojú mi pé ọmọ ló fún àìbáyìí ẹlẹ́yinjú ẹjẹ́ ìbàjẹ́ àrùn wọ́n ní tó bá jẹ́ yàwó ẹni Àbíkẹ́ òdẹ̀jọ́ jálè mi Alábíkẹ́ àwọn ọmọ dára ó dẹjọ́
wọ́n ní báwọn bá jọkùnrin àwọn ìbá tí kẹ́mi mọ́lẹ̀ àìjọkùnrin ohun ọba tí kẹ́mi mọ́yẹ̀wù wọ́n sọ pé Àbíkẹ́ bóyá wà lè báwọ̀ tágé káàtì ẹ̀bí mọ́ tó jọ ẹ́ Jagasne ó rí olú ọmọ tó ń sọ gangan ó rẹ́yinjú ẹ̀rẹ́ kété ó rẹ́nu ẹ̀wọ́gbọ́n òfin láti kíìsì mi á ṣí ọ̀kẹ́lẹ́ rẹ̀ fún ẹwọ òrìṣà ó kíìsì mi tì Ọlọ́run ò ní jẹ́ kò ní dá fún ẹ ẹni tí ò ní dá fún káàmpù ẹ kò lè dá fún yín mọ́ tẹ́ bá ń wẹ̀ inú àgbo mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò lè dá fún yín nǹkan tó ń pè ní celebrity gangan lélẹ̀ sórí kan déédéé gbé ojú bọ́ta kí àwọn èèyàn dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀lì lọ pẹ̀lú pé ẹjọ́ ọmọ ọlọ́mọ yẹn ẹ gbàgbé wèrè èmi tí mo lọ sí Paris tí gbogbo Paris ṣùrù bomi àwọn tó rí mi látẹ̀yìn wọ́n lọ sọ fúnra wọn látẹ̀yìn pé Àbíkẹ́ Jagaban wà níwájú wọ́n bá rí wọ́ báyẹn máa fòkò pa iná máa plan wọ́n níyì olórí burúkú yẹn ti wọ bí o ẹ lọ kóòkò ẹ jẹ́ ká bá títí ẹ jẹ́ ká nà kó fọ́ lójú bọ́ta wàá fọ́ lójú bí kinní tó máa ń pè ní ó fún lójú yẹn wá o mọ̀ wọ́n yẹn máa fọwọ́ pẹ̀ rẹ́ pọ̀ mépo àtàtà wàá fọ́ ojú àfọ́ ànàfọ́ lójú ni gbogbo àwọn igi mahogany yẹn mo ní kó fi ná títí ẹ bàjẹ́ kó kú dànù kò ní dáa fún ẹ sọ fọlọ́pàá pé Àbíkẹ́ ní kán nù ẹ pa ayé ò ní da gbogbo ọmọwé tó bá lù ẹ ní farare tó bá tẹ̀lé ẹ wá mi tún ní jẹ́ kán farare lọ ìjà gboro gangan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò ní dá fún episode 1 lẹ́wọ̀ ní middle of this year pẹ̀lú àwọn Bukky Jesse wàá ṣe mọ nǹkan tó ń pè ní kán náyàn ayé àwọn followers ò ní dá tó bá lè bọ́ta kán wá gbèjẹ lọ́wọ́ yìí àní mo fẹ́ kán nù ẹ pa àbó ògbọ́n ni ó yá wèrè rí ni wọ́n á nù ẹ pa kán nù ẹ pa sí mi lọ́rùn kán l'Àbíkẹ́ Jagaban ló ní káwọn nù ẹ pa túmọ̀ ilé tí mo sọ ẹ lóyìnbó fọlọ́pàá ó ṣí èrè rí ni gbogbo èèyàn mọ̀ mi igi 2x4 2x2 yín mahogany size ẹ̀ nìyẹn mi ìfẹ́ kẹjẹ́ kó gùn jù yẹn lọ torí wèrè ò lẹ́mí ẹnu lásán ló ní ẹ get ready ẹnu ọmọ anybody fọ́ lójú tó bá tẹ̀lé àná fọ́ lójú ni àná dẹ́ǹtì ẹnu ọmọ ẹlòmíì kó gbé injury life injury tó ẹ pé máa bá dàgbà ni kò ní dáa fún ẹ ẹ̀yin olóṣìwọ́ tó lè jáde ó rólú ọmọ tó ń sọ gangan pretty sórí tí yàn bá jókòó sí kọ́nà yàrá èèyàn tó bá máa sẹ̀lẹ́bù Ọlọ́run á fi àṣẹ gbé ẹ dìde èmi sì kọ́nà yàrá mi mo jókòó sí ẹ̀dẹ̀ mọ́ nǹkan tó gbé mi wá náà olórí burúkú Ọlọ́run nídìí náà ọmọ mi sọ fún ẹkọ amẹ́ Ọlọ́run ló gbé sista Ege dìde èmi gangan ni ránṣẹ́ Jésù màlẹ́kà gangan tó ń fọhùn ibi tó hùn gangan wà lélẹ̀ náà ó yá wèrè ni asọ̀tàn wèrè ẹ wá bẹ̀rẹ̀ ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo Àbíkẹ́ ayé ò ní dá wọ́n lọ́n forúkọ ara ẹ̀ sábóyá wèrè ó ṣèṣì fẹ́ sábọ̀dù sí ni wà ní fún ògo Àbíkẹ́ Jagaban àmín ìwọ mọ́ra fọ́ká so náà jókòó náà forí balẹ̀ fún ìràwọ̀ Ẹ̀sàbọ̀ mọ̀ pé ìràwọ̀ Ẹ̀sàbọ̀dù tó ti kú láti bí ọdún mélòó sẹ́yìn ṣé wọ́n níràwọ̀ ni ó gbé ràwọ̀ rárá wá ó fi páìpù fa àwọn ràwọ̀ oníràwọ̀ jọ ni lórí line wọ́n fún ẹ̀ràwọ̀ nígbà tán ṣe ràwọ̀ gangan you no get any tó bá ń gbọ́ wetin you get you no get motor wetin you get you no get fame wetin you get you no get pussy then go dey pose then go dey dengue then go dey pose then go dey waka kurukere then go dey pose I say wetin you get you no get nothing wetin you have you no have nothing wetin you gather you no gather nothing wetin you acquire nothing then go dey dengue then go dey pose then go dey waka kurukere then go dey pose ayé ò ní dàgbà fọ́gà ẹ̀ ẹ̀kún ọkọ̀ yálà yá ẹ̀ gangan ló ń sọ̀rọ̀ tẹ́mi Àbíkẹ́ bá ń dún lọ́wọ́ kí wọ́n máa dákẹ́ ni náà mo sọ fún ẹ wò oṣù obi téèyàn 10,000 bá ń wẹ̀ àwọn òkú èèyàn tó fẹ́ fi ẹ̀ṣẹ̀ sìn wèrè ń jó láàrin ọjà tí wèrè bá ń jó láàrin ọjà bó ṣe máa ṣùrù lọ́wọ́ ó lè fi wéyè èèyàn tó máa lọ ṣùrù wo gọ́vnà because gọ́vnà máa wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn èèyàn tó máa ń pè ní top dignitaries àwọn quality people few wọ́n máa wà round wọn because wọ́n wà allowed láti lọ síbi tí gbogbo ojú wà but tí wèrè bá ń ṣe ẹ̀sìn tẹrú tọmọ dúró wọn ni ó máa ṣe o nǹkan tó ń ṣe fún ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn Esadog in case you don't know tẹ́mi Àbíkẹ́ bá jáde mi lọ síbi tí gbogbo ẹni everyday canary kò yẹ gbàgbé títí pátí but bá ní mo jáde ó máa tán máa lọ pè wá ní few people tẹ́ pé ó máa nídìí tán ṣe fẹ́ rí mi gangan tí ó bá nídìí wọn nífẹ̀ẹ́ èmi Àbíkẹ́ gan mo máa fakọ sínú àgbàgbé ìgárá tó bad gan
má fi gara sí ni now ó yá wèrè ni èmi ò ṣọ́ọ̀ṣì bí títí ẹ̀ now ó lọ play ohun mi ayé ẹ̀ ò ní dá tó bá play ohun mi báwo ló fẹ́ tà ó nídìí ohun mi ó nídìí orúkọ mi láti máa fi já gbogbo èrò tó ń rí yẹn orúkọ mi gangan ló ní ìdíwèrè ibo ló rò páyé ẹ máa kù sí ó lè pàgọ́ rárá nájọ́ tó morúkọ Àbíkẹ́ dá ló bẹ̀rẹ̀ sí ní dẹni téèyàn kìíní wá ń wú ẹ̀ ló dẹni tó ń pààrọ̀ wíìgì níwọ náà wọ tọ́pù ló gbé zebra jákẹ́ẹ̀tì lé ta ló fẹ́ wú ẹ́ kò sí anybody tó recognize ẹjọ́ tó ti ń ṣorí burúkú tó ti pàtó òfòbànújẹ́ tó ń tà kò sẹ́ni tó mú ẹ̀rí Esabod bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú mi tó mú orúkọ mi sẹ́nu ló di páyé bẹ̀rẹ̀ sí ní wú ẹ̀ orúkọ dọ̀kásì ó di páyé bẹ̀rẹ̀ sí ní wú ẹ̀ gbogbo àwọn ọmọ ológo lórí ire tó kójọ tó fẹ́ bà titi wọn jẹ́ tẹ́ pé títí ara ẹ̀dẹ̀ ló máa bàjẹ́ ìjọ tó bẹ̀rẹ̀ sí ní dárúkọ wa láyé bẹ̀rẹ̀ sí ní wú ẹ̀ náà yà wálé you are a nobody ó sínú ògo Olúwa èèyàn wo ló máa sọ pángẹ́lì lò tó ń ṣépè fún ọmọ lọ́mọ ta ni Ọlọ́run ń lò tó máa jókòó tó máa tú àṣírí àwọn èèyàn tó máa tú ilé tó máa báyọ̀ aláyọ̀ jẹ́ ó wá lọ́lọ́run fẹ́ràn ẹ̀ ìwọ lọ́lọ́run hate you you are a nobody a fucking nobody kò sẹ́ni tó mú ẹ rárá wọ́n dọ́rúkọ ẹ mọ̀ wọ́n mọ̀ bàbá ẹ wọ́n mọ̀ ìyá ẹ wọ́n mọ̀ kò ló mọ̀ rí máa pọ̀pọ̀ bàbá ńlá kú bàbá ẹ wọ́n mú àwọn ẹbí ọmọ ọ̀ràn kíran ní ọmọ ẹbí kẹ́bí nìyẹn ìran òfò ló ti jáde náà kò sẹ́ni tó mú ẹ náà ó yá wèrè ni aṣọ tó wá ní fiẹ́lẹ̀ àní mi ò ní fiẹ́lẹ̀ gbọ́n tó ń bẹ̀bẹ̀bẹ̀ mo ti gbọ́ sà mo ti gbọ́ mà ní ayé ẹ máa bàjẹ́ tó máa rún báyìí kí n tó dẹ̀yìn lẹ́yìn ẹ because ìwọ náà ò fẹ́ káwọn èèyàn ní ayọ̀ ó fẹ́ kí inú ẹni tó ń dùn kalẹ̀ tó bá rí ilé tó láyọ̀ bó ṣe máa bàjẹ́ ní Esabod tó bá rẹni tọ́lọ̀ ń yọnu sí pàápàá wá fẹ́ gbógun ti ògo Olúwa nú ayé wọn bí bẹ́ẹ̀ ìwọ náà ò lè rí ògo kankan lò tí ẹ máa bàjẹ́ ni ó máa jèrè iṣẹ́ owó ẹ̀ gàrá nìyẹn ó ṣú ọ̀ jùjùjùjùjù ta ló ń gúnyán fún ẹ tó sọ pé tọbẹ̀ òṣòro èṣù lòun fẹ́ bá ẹ jẹ oní kò sáyè mo ní tó bá ṣe gógó orí mú ẹ ní èmi Àbíkẹ́ àtẹ́bẹ̀dì síbẹ̀ máa jókòó ìdágìrì tí ń jámọ́ lẹ́yìn ẹkùn ó kan lẹ̀kùn ẹ kókókó ní kò ṣe olóòní ṣe bó bá ṣèpá ni máa fi já máa wọlé kò ní dáa fún ẹ kò ní yẹ tó kún bó máa bọ́dẹ rìn ó mọ bó ṣe ń lọ ó mọ ó mo ti wọ́n ná pé kò yẹ kẹ́yìn ìwé mọ́ sínú ìwé kó kábi sí sórí wa gangan kó gbàgbé wèrè àwọn wo ló ń bá ṣòṣì àwa wà máa parọ́ mọ́ nílé wà parọ́ mọ́ àlejò wà parọ́ mọ́ ọmọdé wà parọ́ mọ́ gbàlagbà wà máa fọwọ́ ra owó olòṣì bí ọba àwọn bàṣúnù rúbẹ̀ wà máa ṣọwọ́ báyìí olórí ibú aṣọ tó olòṣì tó yìn fàtúgò olórí burúkú sẹ̀mí arọ aṣèrè abórajẹ̀bi ọlọ́run gígùn bíi ti gbàǹgì bíi ti pàǹgbà òun náà jókòó sọ̀rọ̀ olòṣì ọba àwọn àkúdà àyà ó lóun máa ṣòfò ni mo ní tá mú eléèrí olórí burúkú olòṣì àrìndì gbogbo yín èjìká gbọ́rùn mi ó gbórí mi ẹ kóra yín jọ síbẹ̀ ẹ̀ nílàkàyè gbogbo ẹ̀yin tẹ wà gọ́líbù ẹ̀yin bíi ti báwo mi ò mọ̀ yín rí mi ò rí yín rí náà mo sọ fún yín péjọ tẹ bá lè produce ọmọ bíi dọ̀kásì láàrin yín mo lè padà wá ìjọ tẹ bá lè produce ọmọ bíi Kwame àwọn ọmọ bíi Akínbáyọ̀ Délé bíi Anamáyọ̀wá ẹ ṣerú wọn jáde ẹ bá mi wọ́ lọ́pọlọ ẹ wọ́n ń kàwé ẹ wá akẹ́kọ̀ọ́ tó bá dìgí gan bí Àjàní Rọ́bọ̀tù tèmi síta mo níjọ́ yẹn máa tákùn yín gbogbo yín individually máa fìyà yín lẹ̀ bó ẹ̀ níbi bẹ́ẹ̀ ó di dandan kí n fókọ̀sì sí orí number 1 head yín òun nìkan mo fẹ́ bá pòtòrò mo fẹ́ já wálẹ̀ tí n bá já wálẹ̀ mi ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀ tún kọ́lẹ̀ bí ṣe sọ tó bá ń ṣe lóògùn tó bá ń sá fún ẹ lọ́fọ̀ tó bá ń pè láfọ̀ṣẹ ó máa fi ṣera ẹni ìjọ tó bá ṣe eré nìkan ni ò ní mú ẹ mọ́lẹ̀ ni ò ní wọ́n ẹ ṣubú gbogbo bó ṣe ń ṣe yìí ó máa ṣubú dànù ní Esabod tó kún bọ́ máa bọ́dẹ rìn ìwọ bíi ti báwo ẹ̀yin rádaràdà ẹ̀yin olóṣì ẹ rí àràpà bí ọkùnrin gbogbo yín ẹ̀dá ẹ̀ẹ̀dùn ẹ̀ta ẹlẹ́rìn sí oníwòwò ẹ rí pé wòwò níyà yín wà lálẹ́ yìí ni èmi Àbíkẹ́jọ́ ti bá wọ English yẹ kí n wòran ni máa jáde tán fún yín ní náà tí máa fẹ́ ya gèlègèlè mi máa dúró ni bí ti supermodel ìjọ tí máa ní mi ò múra rárá mo ṣì ń tọ́pù chat ya yín wọ̀n bí ya yín re ìjọ tí máa ní mo múra mo fi múra pàyà ìmọ́lé ni because kò lè rírú ẹ̀ wò aṣana ni ya yín náà kò dẹ̀ rówó fi ṣe nǹkan gidi láyé ẹ̀ ẹ̀rí jákẹ́ẹ̀tì tó gbé wọ̀ ní H&M odidi olówó olórí burúkú
o ní kàn wọnú gẹ̀ẹ́sì lẹ́lẹ́ bẹ́ẹ̀ kàn bẹ́ẹ̀ mú jákẹ́ẹ̀tì gidi ó lò sí ó máa wọ bàtà ó wọ Russell and Bromley kò ní kàn bẹ́ẹ̀ wá trainers tó dá ń bẹ̀ gbogbo ẹ̀ náà ìró bàbá kò bá bàbá mu ni gbogbo ẹ̀ ò jọra wọn rádaràdà dédédédé ló kọjá sí ó balance láyé ẹ̀ náà ó láṣọ ìgbàlódé ó ní nǹkan kan tó yẹ tìta tán lò lọ́wọ́lọ́wọ́ kò sẹ́ni tó envy ẹ orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́wọ́ tó ti finish ọjọ́ alẹ́ ló wà yìí náà ó lò sí ó fàjọ́ alẹ́ sórí burúkú mi lọ́wọ́ àwọn ẹgbẹ́ mi táyé wọ́n ti da tí wọ́n ṣe kíni tí wọ́n achieve ní èjì kíní kan kólú ẹ lọ máa envy àwọn ìyá jẹ́wọ́ lórí burúkú tẹ́ pé ṣé pè tán fojoojúmọ́ ṣẹ́ fún ẹ lọ́tún lọ́sì lọ́dọ̀ ọba lọ́dọ̀ jòyè ni mo fẹ́ envy ní àbẹ̀wò gbogbo ní ayé èpè ni èpè ló kàn fi ń gbàjọ ra èpè ta ló máa ṣọmọ wọn ní ṣùtà tó fẹ́ ṣàdúrà fún ẹ you're nothing but a public nuisance you're just a nuisance a gullible bastard bitch ta ló fẹ́ wù ẹ́ ta ló fẹ́ tẹ̀lé ẹ wá jókòó wá máa ṣe wèrè àwọn èèyàn máa wù ẹ́ wèrè ẹ wà láàrin ọjà àárín ọjà ayẹyẹ ló ti ń ṣorí burúkú yẹn náà tó di dandan kó wá wù ẹ́ náà ọjà Bódìjà ló wà láàrin ẹ wọ́n á wá wù ẹ́ náà wọ́n wá wù ẹ́ pé èèyàn kan ṣorí burúkú lọ́wọ́ wọ́n á máa ṣe ìyà ó máa ṣe o èèyàn kan ló dẹ̀ bí báyìí ó rígbà tó kọ́kọ́ dé wíìgì wèrè bí ẹni tó lo ìmáàmù tó wé wíìgì tí wíìgì yẹn dàbí táwọn ìyá lásàlátù lẹ́gbẹ̀gbẹ̀ etí ẹ̀ ṣó rí páwọn èèyàn rí pé àmódí ń ṣe ìyá yìí because ìyá 80 years tó bá já tán ó mọ ibi tó máa kọ wíìgì òun sí ó mọ ibi tí kò gbọdọ̀ kọjá ẹ̀ ó mọ àwọn láìsì tí ò gbọdọ̀ kọjá ìwọ ò já rárá ní irun ẹ ò já rí wọn ń ṣe fashion nídìílé yín olórí burúkú àgbẹ̀ ní bàbá tó bí ẹ náà padà sókókó lọ máa dá oko èmi mo ń lé ẹ ní eré gbogbo ọ̀nà o fẹ́ dàbí Àbíkẹ́ o fẹ́ tọ́kìn o fẹ́ wọ blouse o fẹ́ make up o fẹ́ wọ earring bí èmi ayé ẹ ò ní da kọ́lẹ̀kùn mi kí n kó bí 1 million earring fún ẹ kò ní da fún ẹ ìwọ bá wà àwọn ló ń dress fún ẹ èmi máa lé ẹ léré kú ni wo next kini sì ti máa bọ́ta mo máa wọ kíni máa wọ belly top máa fi gbogbo bí ìdodo lẹ̀ máa wọ palazzo tó bá sábẹ́ tó bá bí iye èrè kò tún wọ̀ yẹn náà èmi mo ń lé ẹ ní eré lọ́wọ́ gbogbo fọ́tò ẹ̀ láyé àwọn èèyàn náà sọ pé mọ́mí ẹ máa upgrade pẹ̀lú agídí gidi gan ni agídí ló gbà agídí ni ọ̀rọ̀ ẹ gbà ń sìn àrídọ̀kásí olú ọmọ ó ṣe ń sọ̀rọ̀ inú ń bí ẹ òun sunkún ó bá rídọ̀kásí wà bú sẹ́kún tó bá ràbíkẹ́ wà bú sẹ́kún ìwọ tẹ́ pé baba national disgrace ní ẹ bọ́ ṣe pè ẹ́ kò sẹ́ni tí ó mọ̀ pé global shame global humiliation and disgrace òun ló ń fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ló máa ṣe ẹ̀sìn kò jò èyí tó ń fèsì yìí lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìyá Wálé ẹ̀sìn gidi ló ń ṣe báyìí nkéṣì lódò ẹ̀sìn dí ará àdúgbò ẹ̀sìn wọlé dí ará àdúgbò ó ṣe ẹ̀sìn láyé ó ṣe ẹ̀sìn lọ́run ó mọ bí tó wà last year ni lọ́wọ́ bí tó wà ní early this year ó sì ń gba ìwà ṣì máa ní I will block clinical admin ẹ fún mi lórúkọ yẹn àwọn èèyàn máa sá mo ló máa ṣe ẹ̀sìn yẹn ló débẹ̀ tó wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tí ò yí ẹ Tókunbọ̀ ó ń ṣe ẹ̀sìn yẹn ní gidi gan ó ń ṣe ní gidigidi gan kò séèyàn kankan tó fẹ́ bẹ́ẹ̀ tó mọ bí ṣe ń sọ fún ẹ èmi Àbíkẹ́ ni mo máa pa ẹ́ bó ṣe wà yẹn èmi mo máa lé ẹ léré kú tó bá ń sùn èmi ló fi ń sùn tó bá jí èmi ló ń rí irú ẹ ló máa bú èmi wọ́n nílé là ń wò kíyàn tó sọmọ lórúkọ wọnú lé wo àwọn ọmọ tó bí wo Tina wo Anna wo Wálé wo gbogbo ayé àwọn ọmọ ẹ kó tó bú èmi kó tó bú Dorcas wo ayé àwọn ọmọ tó ti ara ẹ jáde wo àwọn ọmọ ọmọ ẹ orí pé ńgbà tó sú ẹ oní Tina ń bá ẹ di ewé o láwọn ọmọ ẹ ló fẹ́ máa kọ́ bọ́n ṣe ń di ewé ń sìn ó tán fún ẹni náà òyìnbó wèrè tó gbé síbẹ̀ ṣó ti rántí Mark Shirani tó gbé síbẹ̀ tó ń bá ẹ di ewé tẹ́lẹ̀ ó ráwọn ọmọ ẹ ń bẹ̀ ní kó tó ní kó máa bẹ́ẹ̀ di ewé ṣé bí torí pé ó fẹ́ show off ló ṣe lọ gbé wọn kọ́ máa kí náà wá bẹ́ẹ̀ di ewé ẹ̀yin tẹ́mi Àbíkẹ́ bú ẹ tí mo yẹ̀yẹ́ ẹ tí mo wọ́ ẹ látòrí pé ọmọ ẹ wá bá ẹ ṣe ọmọ ẹ ò bá ẹ ṣe ó ní kan drag you on the floor kan bú ẹ kó tó ṣe right ẹ èmi Àbíkẹ́ ni mò ń forcefully ni mò ń tì ẹ láti ṣe kíni láti pick up duty ẹ pẹ̀lú àwọn ọmọ ẹ ó mọ teacher's duty ẹ náà yewé ó mọ teacher's duty ó ti láàkì focus ẹ lórí àwọn ọmọ ẹ lórí family ẹ lórí inú ilé ẹ eré ọlà ló kàn lé gbogbo ọjọ́ ayé ẹ kékeré lówó náà
ó mọ nǹkan tó ń pè lọ́lá ó mọ nǹkan tó ń pè ní èèyàn ńlá ni ara ọmọ èèyàn ló máa ń wà gbogbo ilé ayé tiẹ̀ tó bá ti bá débi pé o fail wọ 50 gbà fọ́gà ẹ̀ kó gbà fọ́lọ́run kó lọ focus lórí ọmọ you have lost it all Esadog tó bá ń gbọ́ pé you have lost it all you have actually lost it all kò sí nǹkan kan tó kù fún ẹ mọ́ tó kún bọ́ ọmọ abọ́dẹ́rìn ẹ̀tẹ́ ìbànújẹ́ ẹkún ló dẹ̀ kò ṣẹ́kù fún ẹ ìbá dá fún ẹ kó tètè gbọ́ kó yé slander àwọn èèyàn you are nothing but a blackmailer and there you go lying o kì í ṣẹgbẹ́ wo ti lọ jù wọn lọ ó ń ṣẹgbẹ́ àwọn wo ọmọdé ló jẹ́ síwọ̀ èmi Àbíkẹ́ ò ń ṣẹgbẹ́ ẹ iṣu ọkọ̀ pánù ìwọ ni pánù èmi Àbíkẹ́ níṣó máa gún ẹ pa ni máa gún ẹ pa orí ẹ burú o ti crazy rí ìwọ yóò ṣìyà játijàti yóò fò ẹni òfò ẹni àdánù ẹni ìbànújẹ́ Esadog mi ò lè fiẹ́lẹ̀ tẹ́ǹtì láre mi ò lè fiẹ́lẹ̀ rárá àfi tó bá jáwọ́ nínú kà ọ́ ní ìwọ màlẹ́kà irú màlẹ́kà wo ló ń ba yé àwọn èèyàn jẹ́ ó péré ní màlẹ́kà ó ń ba yé ọmọdé jẹ́ ó ń ba yé àgbàlagbà jẹ́ béèyàn bímọ wà ní disable lọ́mọ wọn tó bá rẹ́ni tó láyọ̀ wá parọ́ tó bá rẹ́ni tó wà nú marriage wà níyàwó ẹ̀ ń cheat ó yá sọ fún mi kí ni iṣẹ́ ẹ ju pé kó máa destroy homes lọ kó destroy happiness and there you are you're calling yourself an angel what angel èèyàn lásán lásán ẹni àdánù ní ẹ̀nà èèyàn lásán lásán ẹni àdánù ẹni òfò ìkejì ajá ni ẹ irú ẹ̀kọ́ ló máa checkmate èmi nínú any business tó bá ní wọ́n lọ́pọlọ wọ́n ní làákàyè wọ́n ní brain number 7 tó bad gan IQ tó sharp èmi Àbíkẹ́ I bag it all I have got all it takes all it requires to be a celebrity and I do not have to go into competition with a nuisance of bloody twat like you for me to be recognized. You are just a nobody. Mi ní láti put in gbogbo effort mi gan kan tó wá mi wá. Èmi Àbíkẹ́ ti jókòó, àwọn èèyàn ti wá kanlẹ̀kùn mi Àbíkẹ́. A fẹ́ lù ẹ́ fún role bye nínú movie. A fẹ́ lù ẹ́ fún kan bye. Kò yẹ. Mo ti gbaṣẹ́ ambassadorial kí no tin pé oríṣiríṣi contract. Mo ti gba endorsement. Mo polówó fáwọn èèyàn náà mo tún ṣe MC. Tẹ́ bá pàdé mi party rí ẹ̀ tí jam mi ni mo ń ṣe MC yẹn successfully. Tó bá ní party wa engagement wo èmi Àbíkẹ́ á lọ. Mo ti sọ fún wọn ẹni owó tó bá wà ridiculous kan má pè mí wá ṣe MC. MC wo class. Òun ni mí. Èmi ò ṣeré àwọn MC à ń lọ kiri inú London wọ́n gbé 150 £100. Àwọn MC tèmi lọ ṣe àwọn MC gidi ni tẹ́ pé tí máa délé baddest money tí máa wà account máa smile wọlé ni. Kò tó ń pè ní celebrity nìyẹn. Káwọn meaningful Nigerians kan wá from overseas kan já sínú London kan l'Àbíkẹ́ àbí kan invite me abroad. Kan n'Àbíkẹ́ ó yá wá ṣiṣẹ́ báyìí fún wa. Ó mọ iye tán máa fi ra tíkẹ́ẹ̀tì fẹ́mi Àbíkẹ́ ní ayé ẹ̀ ò ní da yewe. Ó kì í ṣe celebrity wọ́n ní kó lọ para ẹ̀. Lọ para ẹ̀ lọ hang ara ẹ̀ go and take a deepest dive into the ocean. Go hang yourself, woman. I have come to stay. And by the special grace of God, I shall last. I will last longer than Metusela Papa. Bẹ́ẹ̀ ni Dorcas Adéyínká ṣe máa last ju Metusela lọ. Gbogbo àwọn Kwame gbogbo àwọn ọmọ tó ń ṣe pé fún àwọn ọmọ ẹ ló lépè. Tina ló lépè, Anna ló lépè, Dádéwálé ló lépè, Lékan ló lépè because Tara yẹn ló yẹ kán tún máa bá fi kún ni. Ìwọ ìyá wọn ló ń fẹ́ pè wá káwọn ọmọ torí ẹ̀ wọ́n ṣe gbélé ayé ṣe ohun rere. Gbogbo ẹgbẹ́ ojúgbà ẹni wọ́n celebrate làwọn ọmọ wọn ṣe graduation ní college. Àní òòrọ̀ ọmọ celebrate yà wáyé wá pòfo ní in case you don't know. Celeb látara àwọn ọmọ ẹ rẹ́rìn látara àwọn ọmọ ẹ ò múnú ẹ dùn náà wọn náà ò múnú wọn dùn ó ń disgrace wọn àwọn náà ń disgrace ẹjọ́ ń disgrace ara yín ni ìyá olè ọmọ gbéwèrí ọmọ mi ò ṣàgbà fún fojoojúmọ́ káṣọ wọlé ẹ rójú olè ẹ bá rójú olè ẹ mú òun lọ̀rọ̀ ẹ olè gidi ní ẹni àdánù ẹni òfò ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni ẹ ó kì í ṣèyàn tó rí jájẹ náà jẹ́ káwọn ọmọ ẹ wá yọjú wò mí kan rí pé yes Àbíkẹ́ ń ṣá fún ẹ gidigidi gan ó lè ní ẹ Google ló sanwó ẹ bó ṣe máa fọwọ́ pawọ́ nìyẹn bíi tìnàkí lórí line you're just a nobody kò sẹ́ni tó fẹ́ wù ẹ tó bá bọ́ síbẹ̀ tẹ́mi Àbíkẹ́ bá bọ́ táwọn èèyàn gidi tó wà lára ẹ wọ́n máa kúrò ńbẹ̀ straight pé wá wo orí burúkú tó ń ṣe Àbíkẹ́ Jagaban gangan la fẹ́ wò mo torí pa wá wo irú irọ́ tó tún máa gbélẹ̀ lẹ́nìí òun la ṣe yọjú ìwọ lò ṣe ni èèyàn rádaràdá tẹ́ pé títí ẹ máa bá ẹ yìí ó ní ṣoríire
Ọlọ́run ò ní dá yín ló mọ̀ lẹ́yìn alẹ́ yìí má dákú ìwọ celeb bí ti bá wo lòṣì ìwọ tó sọ pé ó ní wá sórí Facebook mọ́ fódìdí ọ̀sẹ̀ méjì ebi máa pa ẹ́ kú ni ó máa gbẹ mọ́nu lé ní ǹjẹ́ owó àbó wà ìwọ náà ń ṣeré mi ní wá sórí Facebook for 2 weeks ẹsẹ̀kẹsẹ̀ tó ti sọ bẹ́ẹ̀ làwọn títí ẹ tó ń tẹ̀lé ẹ ti ń yín mú pé ìyàwó èrè olórí burúkú ẹ tó máa tó rí lọ́la ọlágán pẹ́ jù ǹjẹ́ ó lọ 12 hours kó tó padà wá Google ma di check ẹ mú ni na kò ní release ẹ tí ó bá wá sórí Facebook kó gba check lọ́wọ́ Google ayé ò lè dá ò lè balance ò lè jẹun yóò ná ìwọ bí ti bá wo Google ló ń sanwó ẹ èmi Àbíkẹ́ ń sọ fún yàn kan lẹ́ni mo ní máa lọ sórí ilé wọ́n ní ṣé ń sanwó mo ní mi ò gbowó lórí Google I don't need it. If there's anything I'm out to do is to bring the empire of this bitch, this woman, this wicked asshole, olóṣì malicious asshole yìí tó máa ń mà láì na àwọn èèyàn tẹ́ gbogbo ilé ayé ojú ká lọ òun lèmi wá bù wálẹ̀ ìwọ ni èmi wálé èmi ò ń ṣẹgbẹ́ èmi ò ń ṣe kálíbà ní gbogbo ọ̀nà gbàgbé ọjọ́ orí ẹ̀ ń tí òfo ló bá dé náà kò sí nǹkan tó fi ń ṣe èèyàn iṣẹ́ tí ni màá wọ ẹ wálẹ̀ pátápátá màá rí pé o drag on the floor tí ẹ bàjẹ́ tán kí n tó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ o deserve any accolade o deserve any praises any respect àwọn tí wọ́n ti bàjẹ́ tí wọ́n ti lose ẹ̀ tán ti lose focus àwọn ni wọ́n ń tẹ̀lé ẹ olóṣì èèyàn játijàti oníkòkòrò celebrity tó gbé kúrú náà wọnú omi gbogbo apá ẹ̀ báyìí kúrú náà ni gbogbo ara ẹ̀ kúrú náà ni orí tó máa wà lórí line tó máa fọwọ́ gbẹ́ra kọ̀ìkọ̀ìkọ̀ì ó máa yúra ní bí ajá ilé gan irú celebrity bó ṣe ń fọwọ́ ọrí ló máa fọwọ́ ọyàn bó ṣe ṣí ara ẹ̀ tó ń gbé ọyàn celebrity wo ló ń ṣe bí títí ẹ ló ń ṣẹ̀sìn ló ń ṣe ẹlẹ́yà at the age of 56 gbogbo drama tó bá fẹ́ put up ló wà okay before you're 56 it's not that ó wà ní location ó sí location àwọn ní start action pàkà action kan náà ń pè fún ẹni ó kàn déédéé sórí burúkú ni now at the age of 56 ó máa ráre tó máa fi kú ní ẹ̀sìn tán gbé lé ẹ lọ́wọ́ nìyẹn wọ́n gbé lé ẹ lọ́wọ́ ni kó máa ṣìṣe kiri mo sọ fún ẹ pọ́n ti sàṣẹ pé wàá máa ṣìṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó kún bọ́ ẹ́sítọ́ ọmọ abọ́dẹ rìn ìjẹ́ òṣìṣẹ́ yẹn gbẹ̀yìn ìgbà tó ń sọ bí èpè tó máa ní wọ́n ti ṣépè fún dọ̀kásì ìyá tó bí dọ̀kásì jẹ́ kó yẹ pé wọ́n ló máa ṣiṣẹ́ ẹ̀sìn á bá ẹ ìyá Débísí ejimate ẹni wọ́n náà sórí wọn kọ́ bọ́ta ẹni ìyá òbí ti ti ẹni tó bá máa bọ́ta wọn máa bọ́ta lẹ́ẹ̀kan wá jàjà bí amọ́ ni ìjọ orí wọn kan wá máa sọ word for word fún àwọn olórí burúkú tó ń tẹ̀lé ẹ àbọ̀mọ̀ òfò ṣadé tó lóhun bùnmí tó ń tàn mù àwọn èèyàn ń jáde bẹ́ẹ̀ ó lè rí anybody ní ọjọ́ orí ẹ kò sírù wèrè tán lè ní tí wọ́n ní drop guard wọn tí wọ́n ní drop gbogbo ẹ̀ before they are 50 èjì tí yàn kúnlẹ̀ tó ń ra wàdúrà lórí gbogbo ọmọ tó bá tara ẹ̀ jáde nìyẹn pé wọ́n lọ́ọ̀ mo ti bá tèmi débi 50 gbogbo nǹkan tó bá tọ́jú ara mi jáde báyìí wọ́n lọ́ọ̀ bí ṣe fẹ́ lórí wọn rèé ìwọ òràn tí náà orí burúkú ló ń ṣe ó ti jáyé àwọn ọmọ ẹ̀ máa yé kọ́nà tó máa fi máa ṣe opposite ó ń ṣépè fáwọn ọmọ ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ olóhùn ṣépè fáwọn ọmọ ọlọ́mọ ó mọ̀ kọ́jú iwájú ẹ̀ ló ń bàjẹ́ láti bí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ẹni tó bá nírú aṣọ kì í fàṣọ ìkan ya ìjọ tó bá tọ́ ọ̀bọ̀ pé kò yá tara ẹ̀ ló máa yẹ ó máa rìn wòwò ní èmi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ wàá kú bí ẹni tí ò bímọ rárá má rò sí mi ni mo ń tẹnumọ́ fún ẹ kò ní dáa fún ẹ dọ́kàsì ó ń ṣẹgbẹ́ ní gbogbo ọ̀nà ọ̀gá ẹni tó bá ń gbọ́gbà fún ọ̀gá ẹ wò ó tó àlè ọmọ mi àwọn ayé kò jẹ dànù tí má jájáde bọ́ máa ń bí mi ni pé dòòdè mú dọ́kàsì wájọ́ kan àwọn ojú ọmọ celebrity tó wá nìyẹn ìwọ celebrity tó fataṣe tó fagídí lọ sí pati Bukky Jesse wọn pè é náà àpè yẹn yọjú màmá ẹ padà sílé gbogbo nǹkan ta rí nìyẹn ta rí ìdí nínú gbogbo ìjókòó ẹ̀ ń bẹ̀ pé wọ́n pè é ìwà tó lò ṣe lórí kọ́ńfọ́ Sẹ̀mí Abike òun náà ṣe bí ṣákúrú máa bá ń bẹ̀ ó kó síwájú ó ń kó sẹ́yìn ẹ̀ ń fẹ́ yín òdì sódì ẹgbẹ́ lẹ̀kẹ́ wèrè tó máa wúwo tó máa wọ̀ yín lọ́rùn kú sọ́rùn ó lò ṣì wọ́n gbọ́ pnepa sọ́rùn wọn náà wọ́n start yellow ó ṣe bí èèyàn gidi irú ẹ̀ wọ lẹ̀kẹ̀ lásán rí mo sọ pé ìjọ ti máa ráyè máa kó yálàyà lẹ̀kọ̀ jáde kó ka application kí n fún ẹ ayé ò ní da ẹ yóò gbogbo yín ayéláyé ayé ẹ má jẹ́ tún gbọ́ lẹ́nu ẹ mọ́ kó tún pé rẹ ní celebrity wọ́n lọ sọ pé òní dárúkọ mi ìjọ tó bá tún dárúkọ mi ṣọ̀pọ̀nà apá ẹ tilé apá ẹ tilé apá ẹ tọmọtọmọ tẹbí tara ẹ so èmi náà challenge ẹ mo mọ̀ pé òní lè ṣe kó má dárúkọ mi wọ́n bí ti bá wò ó fo ló máa ṣe kó má dárúkọ mi ò yó mọ́ nìyá yóò tún wá wù ẹ mọ́ ìwọ try yẹ kó má dárúkọ mi for 6 weeks Esadog gbogbo ẹ páyẹ máa dá ní àṣẹ wórówóró try yẹ mo fún ẹ challenge pé for 6 weeks má
dárúkọ Abike Jagaban ó lè réyàn ògùn ẹ mọ́jọ́ tó bá ti dárúkọ mi olú ọmọ tó ń dárúkọ tó ń jáwó fún ẹnìyẹn náà ẹ dárúkọ ẹ̀kẹ́ ṣoríire ni dárúkọ dọ̀kásì kò ṣoríire ni Abike gangan ni problem tó nínú mo mọ̀ pé mi ni main problem ẹ ó kàn ní ẹ lára bí dọ̀kásì ṣe fi lé ayé ní ẹ lára torí ìkà tó ṣe ni ọ̀gá ẹni àwọn yẹn gangan ni blogger dọ̀kásì ọ̀gá ni ẹ mo tó lè fún ẹ dànù ọmọ tó bad gan wàá gba ìkún àwọn ọmọ mi àwọn ọmọ olóríire ẹ̀yin admin ṣe wà lórí line ẹ káwọ́ sókè kí n rí pé wà lórí line ẹni tó bá ṣe wèrè tó ṣe játijàti ẹ ṣá sí kànga ẹ ṣá wọn sí ṣáláńgá lọ́wọ́ kan ẹ má sùn rárá o tán bá ṣe wèrè ẹgbẹ́ ìyá wọn ẹ fi tẹ́lẹ̀ bin yẹn káwọn ọmọ èrè lórí kẹbò wọn mọ́nú bin ayé yín ò ní dá ẹ níwọ́nú recycle bin mi inú bin àbàṣà tí máa ń dóúnjẹ tó ti bàjẹ́ sí ni máa ní káwọn ọmọ kan jù yà wálé sí kán dé ògbó yín mọ́ bí ayé yín máa bàjẹ́ ní tìrantìran yín ẹ̀yin olóṣì ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹni àdánù tẹ́ ti forí képe èèyàn gidi wo ló wà ní kámpù yín olóṣì olórí burúkú kí ló péré wèrè tó kúrú ṣákúrú máa gba mọ́lẹ̀ yẹn mọ bẹ́ ṣe rí gbogbo yín ẹ̀yin tẹ́ẹ̀dùn tẹ́ẹ̀ta ẹ̀yin àjẹkù àṣàkù èèyàn gidi èèyàn lásánlásán rí kankan nú yín tó jẹ́ èèyàn gidi àfi bí ẹni pé wọ́n ti dá kíná tí ń pè ní ilẹ̀ ibẹ̀ lẹ́wà rí rádaràdẹ dàbí éliẹ̀nì ẹ̀ẹ̀dùn ẹ̀ka ṣe rí ẹ̀yin stupid assholes dédé ẹ jẹ́ kó rí yín pé mi ò mú fọ́kì mọ̀ yálàyà yín rí bọ́ tí ìyá yín bá wá jáde tó fẹ́ máa ṣe bí alára fẹ́ máa já ráǹkì fún rẹ̀ wo kò gbé mi níṣẹ́ tí máa ṣe tán sí dọ́kásì máa tún take over á tún jáde á tún fún ẹ lóúnjẹ jẹ orí á pé wàá jẹ ọ̀rọ̀ tó wà lẹ́yìn wàá yó ẹ̀sìn gangan ló dé fún ẹ yìí gbogbo ọmọ ẹ̀yìn ló dìde náà wá turn against you ó wá ń ṣẹ̀sìn rádaràda àbọ̀ síbẹ̀ wàá máa parọ́ àwọn èèyàn máa wẹ̀ wọ́n máa yín mú sẹ́pẹ́ wá yé ìyá yìí bó ṣe wá bàjẹ́ tán mo ní o máa ṣẹ̀sìn o rò pé mò ń ṣeré ó ṣí ẹ̀sìn yẹn whether you like it or not ayé yẹ̀yẹ́ ọ̀run yẹ̀yẹ́ gbogbo àwọn ẹ̀yẹn padà lẹ́yìn wọn yẹ̀yẹ́ kan tó ń pè ní ẹ̀sìn gangan ó dẹ̀ tí ní dáwọ́ dúró ìjẹ̀bú rí mi wà ìjẹ̀bú ìjòjò máa fi wọ̀n ẹ́ ayé láyé ẹ bí èmi ni máa sọ fún ẹ sì pé ó mọ bàdó ò mọ láìpọ̀ ni bí wọ́n ló máa sọ fún mi máa jẹ́ kó mọ̀ ó rí bó ṣe ṣẹ̀sìn ni ọmọ Ìbàdàn original ló máa ń sọ fún yàn pé Ìbàdàn ló mọ ò mọ láìpọ̀ náà ìwọ ò mọ̀ túmọ̀ kan tó ń jẹ́ bí o kàn fi ń dáṣà ni ìwọ gangan ló crazy ló ya wèrè jù ló yẹ̀yẹ́ ló cheap jù you're so unreasonable you think it's everybody you can cheat ó ní gbé wá sọ́dọ̀ tèmi máa sọ̀rọ̀ òdì sínú ayé ẹ kò ní yí padà ta lẹni tó ń ṣe bí alágbára lórí ayé mi o ta lẹni tó lọ́rùn òfin rán tó fẹ́ máa darí ayé mi o ta lẹni tẹ́ pé ń jà tó ní mi ò ní rọ́nà lọ mo ní Ẹsábọ́ọ̀dù lórí burúkú tọ́lọ́run òfin rán tó fẹ́ jọba lórí ayé mi o ọ̀run kó wú ẹ lulẹ̀ gbogbo nǹkan tó fi ṣagbára kan já lulẹ̀ kan sọ di òfútù fẹ́tẹ̀ ó bá nǹkan kan dé náà tẹ́lẹ̀ mo ń sọ yẹn fún ẹ gara ni Ẹsábọ́ọ̀dù ó bá nǹkan kan dé rárá òṣì ló bá dé empty go back to school mo ráwọn ìyá kan wà ní college at the age of 65 lọ fayé ẹ ṣe nǹkan kan jókòó tọ́jú àwọn ọmọ ọmọ ẹ ó fẹ́ dọ́gbọ́n máa ṣe bí ìyá gidi sí Tina ló ṣe wá lọ lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́yìn tẹ́mi Àbíkẹ́ kú ẹ lọ́rọ̀ èmi mo jẹ́ kó mọ̀ pé ọmọ ẹ Tina wà ń bẹ̀ èmi mo jẹ́ kó mọ̀ pé Tina máa wà ń bẹ̀ tó ń sọ́fà tí ìyá ń jẹ́ tó ti di homeless ìyá wálé òde rántí po bímọ ó dẹ̀ wá àwọn ọmọ yìí lọ ṣe bẹ́yìn tí mo bú ẹ ló di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣú ọmọ ẹ ló ń ṣú àwọn ọmọ ẹ ó rántí anybody ọ̀dájú ìyá ní abiyamọ ọ̀dájú abiyamọ òfò abiyamọ bí àgàn ni ẹ ọmọ kan gbójú ara rẹ̀ jáde ni ó ní nǹkan tó ń pè ní ìyá lára ó ní yànnàyànnà ìyá kò sí lára ẹ bọ́n ṣe máa ń sọ you're not a nurturing mom ó lò ṣe ẹ̀dá lásánlàsàn ni ẹ olórí burúkú àgàn ayérayé tọmọ kan gbójú ara rẹ̀ kọjá ni ẹ ó sínú èèyàn lásánlàsàn èkejì ajá òun ni ẹ Ẹsábọ̀ tó kún bọ̀ ọmọ abọ́dẹ rìn olóṣì èèyàn játijàti èèyàn páruparu ẹni òfò ẹni àdánù kò ní yẹ tìrantìran
ayé ẹ̀ máa bàjẹ́ ni ó ní nísìmí ewé ijó mi ò nísìmí ó ní nísìmí ó rí bó ṣe ń gbére ẹlẹ́mìí gbóná ìwọ ni láàárọ̀ ìwọ ni lọ́sàn at 56 ó máa rojọ́ kú níbi ti dímkà iṣẹ́ tán gbé lé ẹ lọ́wọ́ ni ó ní nísìmí high blood pressure ẹ á ṣútọ̀ ó rí fatigue stress bó ṣe sẹ́ẹ̀tì sí gbogbo abẹ́ ojú ẹ wọ́n ti mọ̀ pé ó nísìmí ó ronú gidi sùn ó rí nǹkan gidi fayé ẹ ṣe àwọn ọmọ ẹ náà ń sùn kiri ni ìwọ rí celebrity kan káyé ẹ bàjẹ́ bó ṣe bàjẹ́ kán bàjẹ́ láàárọ̀ lọ́sàn bó ṣe sọ tí dọ̀kásì bá bọ́ta àwọn ọmọ á jí ẹ àwọn ọmọ tó gbé tiẹ̀ tó fọ́lọ́wà sí ẹ àwọn yẹn gangan lọ̀tá yí ẹ tí mo bí Ọlọ́run kán má jẹ́ kán padà lẹ́yìn ẹ tó ráwọn mo fẹ́ kán tì ẹ pa tọ́mà sáré wá jẹ́ mọ́mí Àbíkẹ́ ti wà ń ta ó ń bú yín mọ́mí dọ̀kásì náà ń bú yín mọ́mí ọmọ dáná máyọ̀wá yẹn ń bú yín so that wàá máa bọ́ta wàá máa ṣe orí burúkú inú orí burúkú yẹn ló máa wá kú sí ó bú mi títí mo láṣọ mo rìn wòwò wardrobe mi fẹ́ ju tiẹ̀ lọ mo ráṣọ gidi lò mo rí chain gidi lò chain ìgbàlódé ni mo lò mi ò lò ní 3 pound bí títí tiẹ̀ ó dẹ̀ lémi oníwòwò ọmọ gbà fọ́gá ẹ̀ jẹ́ ń túlé kí n fún ẹ láwọn nǹkan gidi kó lọ́dá gbogbo ya ríǹgì wèrè tó kó sétí yẹn dànù pàǹdà ó ti pàǹdà ṣíọ̀sì jù èmi Àbíkẹ́ ayé mi ò ní bàjẹ́ kí n bá wọn rọrú ẹ̀ ó mọ nǹkan tán wọ̀ sí Zirconia gold American gold Indian gold lọ́jà sì sọ fáwọn ọmọ ẹ pé nǹkan tó ń wọ̀ yẹn gangan nìkan ẹ tún bá mi wá eléyìí tó ń wọ̀ yẹn ò ṣerú nǹkan tó máa fi lé mi lérè náà gbogbo ọjọ́ ayé ẹkún ló fi ń sọ ní dákọ̀ ẹkún wàá sunkún wàá sun ẹ̀jẹ̀ tó kún bọ́ máa bọ́dẹ rìn olóṣì olórí burúkú èèyàn játijàti ta ló ní ta ló ń wò ẹ́ ó léèyàn gidi kankan tó fẹ́ wò ẹ́ ó yẹ kémi náà máa play ohun ẹbọ èmi ò fẹ́ play ohun ìdọ̀tí ohun ẹ jẹ́ mi bá wọn kò ń fẹ́ gbóhùn ẹsẹ̀ tí lórí wall mi kó máa ṣorí burúkú ẹ lọ́lọ́ lónìí dárúkọ mi tó bá tún dárúkọ mi èpè ló máa pa ẹ́ ò ní ṣe ohun reje tó bá tún dárúkọ Dọ̀kásì ò ní ṣe ohun reje ayé ẹ̀ máa bàjẹ́ má dárúkọ Dọ̀kásì Adébísí má dárúkọ Abike Jagaban má dárúkọ Kwame má dárúkọ Bísí Anamáyọ̀wá káwo ta ló fẹ́ wá wù ẹ́ tí ẹ ti bàjẹ́ tán ìwọ lòṣì motherfucker so yáyé ò ní dé ò ní nísinmi anyway ẹ̀yin tèèyàn mi ní fẹ́ kó pọ̀ jù báyìí lọ mo tún ṣì ń padà bọ̀ lálẹ́ yẹn màá tún lọ wo wèrè díẹ̀ màá tún já padà màá tún fi yẹ ẹ̀ pa ayé ò ní dà olóṣì àṣọ. Thank you everybody, I'll see you soon again. Adiomowa, bye.